mo dáràn. gírígírí léwé. àsáǹkà ewé green. kádéwé kọ́lọ́kọ́lọ́ wà ní àmọ́ká ewé kìíní kọ́lọ́ báyìí ni o ewé nǹkan báyìí o kọ́lọ́ báyìí ni o ewé jọra wọn. ewé jọra wọn. ẹni bí tí nǹkan tẹ sọ yẹn. lálùpọ̀ ló fún yín lọ́mọ. ṣé lálùpọ̀ ló fẹ́ mi lọ́mọ ṣé lálùpọ̀ ló bá mi lóyún ni àbí lálùpọ̀ ló tẹ̀lé mi lọ sọ́sibítù tí mo fi wọlé bọ́ọ̀lù ẹ gbé ọmọ mi jáde. lálùkọ́ ló ṣe síbí àbí. ṣíṣe ní baálé mi o ọ̀rọ̀ ọmọ là ń sọ ṣíṣe ní o. mo ní ìdẹ̀rù kú bíi 24 ẹ má bá mi kó bọ̀ báyìí. eléyìí ìsàwọ̀ àwo ni bígbà tí aláwo wọn ti da àwo papọ̀ mọ́ tí àwo dẹ̀ máa lọ ná Abẹ́òkúta ilé sí àwo bóyá kọ́ máa lọ bá wọn ṣàwọ̀ àbí kán fi wọ́n gangan ṣàwọ̀. tí bá wọnú yín tí mo jáde tí mo pa àwọn eruku wa ibi máa lé o. ẹ ní nǹkan tẹ fi lè gbẹ́mí mi là ẹ gbálà ẹ wá jẹ́ kí n kú máwọn òbí mi lójú. ìwọ lọ sápamọ́ sínú òkùnkùn tó ń tabà sínú ìmọ́lẹ̀ ìwọ. bá jẹ́ pé wọ́n wá jà wò kò mọ̀ la fi ń pa wèrè. sọ pé láti bí kò sí ní a máa gbé tọ́dún mi náà kọjá. ó má fẹsẹ̀ rí. lálùpọ̀ o dá padà. lọ́mọ tó wà bí ìgbà wo ló sáré dé lálùpọ̀ ẹ tètè dá padà ó ti ń wọ ìwó lọ́nu ẹ mọ̀ gbà mí torí ọlọ́run lálùpọ̀ ṣe wá jẹ́. this right. báwo ni òpópó ní wọ̀ yọ dàgbà yóò gbogbo ẹ̀mí rẹ̀. eléyìí tẹ́mi wá sọ fún ọ yìí mo fẹ́ yọ ọlọ́fìn náà ni. tí bí wàá dẹ̀ dúró á sọ ohun tó ṣẹlẹ̀ gangan fún mi. òun rèé o. tó bá ti wọ́n mọ̀ ìlọ́dà àbẹ̀wò ló ti báyìí. àkùkọ yẹ sọ fún bọ́ọ̀kù tí mo fọ́ ọ lórí. ọkùn tó lọ pa sọ fún bàbá ló ti rò oògùn rẹ kọ́. ẹ̀bẹ̀ dí mi ọmọ Wáídì ta ló ń gbẹrù. ẹ̀bẹ̀ dí mi ọmọ Wáídì ike ni mú. èmi l'Ẹlẹ́dùmarè fún nílé tàwa yìí èmi ló fi jọ lórí. ẹnì kan dùn máa kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ. TikTok boys tàwa o. ṣé ń gbọ́ ìgbàlódé dẹ̀ ni ọ bẹ́ẹ̀ ṣe wọ́n sùkúl ní yóò ẹ̀ sínú kankan sọ rárá you know say I dey tell you. ṣé bẹ́ẹ̀ wáyé bẹ́ẹ̀ ṣe wáyé àwọn ṣèkọ́ tó dà fún mi adé kọ́ ní kọ́ tó dà máa bójú yẹ máa fọ́ ojú. ọjà kan tí mo fẹ́ yìí. bàbá sẹ́bẹ̀ ẹ̀yin sọ̀rọ̀ máa fọ́ ojú yóò. máa bá yín bò sí àṣà. kò sí wàhálà lẹ́bẹ̀lẹ́bẹ̀ àwọn eléyìí ń jọ. ẹ lè di ọmọ sí ẹ ike. àwọn ti dẹ̀ mọ́ fiwulẹ̀ àwọn eléyìí máa bá yẹn yín jẹ sọ́ọ́rí pọ́n bá mi jà. ọjọ́ bá yá rẹ̀ sọ̀rọ̀.
Bàbá àwọn guys yìí tẹ́ bá tiẹ̀ bí wọn lọ́mọ wọn tó àbúrò yín náà. àwọn eléyìí náà mo ti bí wọn dànù àwọn wo níbo. Bàbá ẹ má bá wọn jà. àti bí wọn lọ́mọ rẹ̀ ṣe ogún kò lẹ́ ṣe. mo ti bí wọn lọ́mọ dànù tó bá jẹ́ pé ọmọ tí mo bí sí Ghana tó bá ń bẹ láyé ni àwọn eléyìí kẹ ẹ mọ̀ wá ṣe ń báyìí ọmọ mi ò ní ti fọ́ yín lórí náà ẹ fún wọn lẹ̀ kò sí wàhálà èmi bẹ́ẹ̀ ti wò mí whistleblower ni mí bàbá èmi dáràn máa dáràn sí i lọ́rùn kò sí gbogbo ń tẹ̀ jẹ́ ni màá pè yìí màá sọ pé ẹ̀ ń ṣe yahoo màá lẹ̀ ń jalè màá lẹ̀ tún ṣe lesbian màá lẹ̀ tún ṣe olóṣò ẹ̀ tún máa ṣe hookup nínú ilé mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bàbá ẹ má jẹ́ kó lọ fà. ẹ ní sùúrù bàbá guys kò sí wàhálà sẹ́yìn. pẹ̀ má bàbá bàjá. wà ó tó lẹ́nu ó tó lẹ́nu. Bàbá ẹ já wọnú ilé. Bàbá ẹ má ní sórí ilé ẹjọ́. Guys ẹ wá ẹ calm down ẹ má bàbá bàjá náà ẹ yẹ kí n já yín mọ́. I'm going to office. Màlá tí mo lọ sọ. ọ́fíìsì náà kọ́ bẹ̀rù wà bẹ́ẹ̀ ni mo sọ ọ́fíìsì tó sọ. Bàbá ẹ wo fáìlì tí mo gbé lọ sọ́fíìsì tí mo fẹ́ lọ gba contract bàbá. ó lè gbà kankan. Bàbá màá mú nǹkan lẹ̀ fún mi ẹ lára. máa wà èmi àti ẹgbẹ́ la máa mú. gbogbo ọ̀là lọ́dún àdúgbò àwọn ọmọ ọ̀là lọ́dún àdúgbò. ìwọ olùsí ọmọ dínà ọmọ ẹ̀ lè wo fíìmù yìí tó ìwérí ọmọ dínà ó dínà lánàá tó dínà lánàá bò ní. àjẹ pàmísẹ́. Tí mo jẹ́ yín lówó rẹ̀ tí mo olùsí ọmọ kò ní ọ́. bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ̀. bẹ̀rẹ̀ sẹ́ èmi ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mo fẹ́ pàtó. Màá jẹ́ kí ẹ mọ̀ fọ́mọ ta lèmi náà kí tó di graduate. wà á bẹ̀rẹ̀. Owó wo pé mo ní ìwé ẹ̀rí ọ̀gbìn nígbà ẹ bẹ̀ gbé bàbá ẹ bẹ gbé dọ́kúmẹ̀ntì. Bàbá kí ni gbogbo ilé ìbàdàn tó lọ? Bàbá jẹ́ yín lówó lé. mo fẹ́ bẹ̀ fa wàhálà. Bàbá dọ́kúmẹ̀ntì wàhálà kí ni gbogbo ilé ìbàdàn tó lọ? tó bá ń gbé wàhálà èmi ni wọ́n bẹ̀rẹ̀. Bàbá máa pa yín o. Pàmílẹ̀ Máa fún yín bló lórí o. tí bá wọnú yín. Bàbá. so gbogbo credentials yẹ pẹ̀lú gbogbo years tó lò school gbogbo wàhálà ẹ̀ pé wàá fẹ́ fi ríṣẹ́ bàbá wàhálà ẹ̀ mo lè pa bàbá ẹ̀ ajé màá ti sunlé wọn gan èmi tí mo máa ọmọ wall street mi máa ráyè rere. bọ tó bá jẹ́ mi ni mi lè gbárù ẹ̀ ò bọ̀ pẹ̀lú bí bàbá yẹn ṣe wá ṣe wo nǹkan yẹn fún ẹ báwo lè ṣe wá ṣe tẹ̀fún apàdà ní pé wá rẹ̀. Wàá gbá yìí. Ó mọ̀ ìlú náà kàn jókòó mo kàn study bàbá yẹn pé kí ló lè prompt kan tí bàbá yẹn fi máa ṣe àwọn olúwa báyìí kan. Mo kàn rí pé tap ni bàbá yẹn. Ó máa ṣe fàájì fún wọn ni. bàbá yẹn náà máa ń gbẹ́nu sí. Bàbá ń gbẹ́nu sí o bóyá ní time tẹ́ bá ti ní owó lọ́wọ́ bẹ́lẹ́ ń jó ẹ mú dọ́dọ̀ bàbá o. Ìjọ tó dẹ̀ Ayẹnẹsí àti Àǹdrẹ́ bá dẹ̀ yọ ẹ try tẹ́ gbé dọ́dọ̀ bàbá o kí bàbá máa gbádùn bóyá ó ti ní nǹkankan tẹ́yìn náà ìjọ kan tẹ́ ṣe fàájì àbí nǹkankan tẹ́ pé bàbá ẹ̀kan inú ìjà bàbá tán. Sáré màmí ẹ̀gbọ́n mi ló ń ṣe ẹ̀kọ́ máa ń gbé wa débẹ̀ níṣẹ́ bàbá yẹn máa ń pọ̀ ìtàn a máa jáyé kátó lọ sí kiri. ẹ mọ ẹ gbé iṣẹ́ fún mi yẹn. ẹni sùúrù o ṣé kò sí sẹ́ńtà rẹ́kọ̀dù nù lé mi. láì jẹ jọlá oṣó sàmọ́dì tẹ́ḿpìlẹ̀ kìíní báyìí kí ló dé kí ni gbogbo orí eléyìí náà nù lé mi. bàbá kí ni kò tẹ̀ ń wá kiri gọ́gọ́gọ́gọ́gọ́ kí lẹ̀ ń wá kiri. mo tún yọdún lójú wíńdò ọtí náà lólu ẹ̀rí tẹ̀ mu ọtí ọ̀hún náà lẹ́tọ́ mu lójú ayé yìí kí ni gbogbo eléyìí báyìí nìsín. ẹ̀mi ò lẹ́kẹ̀ẹ́ ọ ẹ fẹ́ ṣe fàájì ẹ sọ fẹ́ nìkan kan gbà á ṣe fàájì o ẹ kàn dá fàájì lẹ̀ ṣé wọn mọ̀ ṣe bẹ́ẹ̀ ni fámìlì jọ gbogbo wa ẹ jẹ́ àjọ mọ́ kí ni gbogbo eléyìí kọ ẹyin òkè máa ń tẹ̀lé. kí ni gbogbo pátápátá yìí what's all this now ẹ kàn jáwọ́ nulẹ̀ without even knocking. ẹ̀yà búrò mi gbà mí kó tó bọ́ọ̀sì bírèmì gangan jù ni pé bàbá yẹn sọ pé òun yọjú látọjú wíńdò
n gbọ́ òun nípa ṣe mọtí ẹjọ́ bẹ́ẹ̀ ṣe lójú àtúnjú wíńdò yẹn òkè ó túmọ̀ sí pé ojú oorun la wà tá a fi mọtí ẹsẹ̀ wá wọlé ìsìlẹ̀ nípa mọtí lójú ayé àbí. bàbá ẹ má fàgbà yín wọlé o ẹ sọ̀rọ̀ ayé gan ni o. ẹlẹ́gbọ̀n àgbà sọ́ọ̀mù mímọ́ èmi láńlọ́ọ̀dù. ó yẹ kí ẹ ṣe máa júwe ara yín fún mi. n ti ń yà mí lẹ́nu mo bẹ́ẹ̀ ni láńlọ́ọ̀dù náà ẹjọ́ ṣé ìgbà tí mo fẹ́ gbé àwọn àbúrò mi wá gbalé ṣé mo mọ̀ pé ẹ̀yin ni láńlọ́ọ̀dù ni ẹ gba owó ilé yín náà agreement commission àti damages gbogbo ẹ̀ la sọ fún yín náà. sísan damages sílẹ̀ fífẹ́ fọtí damages sílẹ̀. ṣé ìbàlẹ̀ gbàlè wọlé immediately ẹ gbà kí n máa jáde lọ́wọ́ yẹn. out. ẹ̀gbọ́n yín ní kí n jáde nù. bàbá ẹ bọ́ta àníkẹ́ ẹ bọ́ta kọ́ mi báyìí. bàbá normal level náà àṣà àgbàlagbà bẹ́ẹ̀ ṣe fẹ́ wọlé láti láti kanlẹ̀kùn kẹ́ tó wọlé. kọ́ọ̀bù mẹ́ta èyí mẹ́ta nígbà tí mo ti wá ṣe ọmọdé ṣókò ẹ̀. bàbá out. ẹ bọ́ta. kọ́ọ̀bù mẹ́ta èyí mẹ́ta. gbogbo yẹn ló wà lọ fà at least ọmọ àgbẹ̀ wájú ẹ̀ pé ẹ̀yàn ọmọ mi o. bọ̀bọ̀ wọn lálàtẹnujẹ lèyàn ó lọ fàjọ. ó lọ fà. ó lọ fà. kó kéèbù kankan dé lọ́sàn kankan sọ̀kájọ kéèbù bolẹ̀ sọ̀rọ̀ mi yẹ mo gbọ́ ohun tó bàbọ̀. yes. dákun náà mo fọlọ́run bàbẹ̀ dákun yín tí ò yé wọ̀ kémi kankan jẹ́ ń gbé ọ níbẹ̀ kó lè yé ọ dáadáa dákun náà ìgbà tí yàrá kan sílẹ̀ lọ́dọ̀ mi ń bì nílé tí ilé tọ́nà yòókù fún mi kankan tí yàrá kan tó sílẹ̀ mẹ́ kí ló dé tó fi lè fún tó gbowó lọ́wọ́ èèyàn mẹ́ta tó sì jẹ́ yàrá kan ló ṣẹ́kù tí mo fẹ́ fi rẹ́ǹtì kí ló ṣẹlẹ̀ tó fi gbowó lọ́wọ́ èèyàn mẹ́ta why you collect the money from 3 people. Papa, you don't understand the calamity of the Angorians. In an situation like this, collecting money from 3 people, or don't let me come, 3 clients, is none of your problem, is none of your business. What you want, okay, nǹkan tẹ́ fẹ́ ni pé kí n ti kówó lé wá, and mo kówó lé wá fún yín. Ẹni tí mo kówó lé ẹ̀ wá lè máa fún nílé, kò sí nǹkan tó kàn yín pẹ̀lú àwọn méjì tó kù. You have no business with them. Yes. You collect the money from 3 people of this my house. I want to rent of 1 room. What do you mean? Are you alright? Torí mo ń sọ̀rọ̀ nsìn, èyìnbó ń jó lẹ́nu ẹ̀. Let's say the question. Who give you audacity to collect the money from 3 people? I want to use 1 room for rent. Ogbowo èèyàn, ogbowo lọ́wọ́ èèyàn mẹ́ta. Mo dẹ̀ fẹ́ fi yàrá mi rent. Yàrá ẹyọ̀kan ni mo ní inú ilé yìí. Let me tell you something. I will send 1 room for the rent for my house. You collect the money from hand of 3 people. What happened to your problem? Who give you audacity? Oh, no. Who give you audacity to collect the money from 3 people? Are you alright? Baba, don't call it for me. And it's not a calamity or whatever you're calling it. Papa, it's audacity. And I have to educate you to what you don't know. You correct my English? Yes. You want to correct my English? I correct my English. I'm a bit my English by myself. Okay. Only Baba Ogbemoto. Okay. Francis Imaka. I'm a graduate of Francis Imoka. Clever for Iburuko Yefueno. Clever for idiots, you know. Who person give you audacity to have Chauffeur Balimam Lawan? Clever say Katikaido. Okay. Yes, this is illiteracy. Yes. Yeah, and illiteracy is a disease. Yes, I mean, crotcheta. Oh my God. From day 1, Timothy, so I'm great. I'm not going to have you. We're going to do it. Not a good shit. Or to eat it. Not a good young or a grandma boss shit. Or a grandma boss shit. Oh, yeah, Bruno. This man. And we consider giving a lagbas as a good. I don't go for again. I bet let me know. Are you alright? At the same time, Papa, you are an ingrate. Do you understand the word ingrate? After bringing clients for you, ordinary this you cannot give me as a visitor. So you are great too. You are great. It's ingrate. And you are great too. Papa, I'm nice doing business. I'm ingrate. I will shake myself. You shake your yes. I will shake your family. Ori e burusa. Abe ma wo kat kat ni. Ọlọ́run mama gba ja sórí ibu.
má má jẹni ẹlẹ́ni ọjọ́sẹ́ gbogbo àwọn landlord. Ṣé fẹ́ gba alẹ́mọ́ mi lọ́wọ́ ni? Ó wá jókòó tó tẹ̀mẹ̀ bó tẹ̀ tó fọ́ ṣe lálejò pé kájọba friends of people friends of nation kájọ fi ṣe láìfọ ara wa. Ọ̀rẹ́ ṣe ní olórúwé olóburúkú ló ta. Ọjà wèrè ọkàwé táwọn ọmọ Èkìtì àbí kọ̀fẹ́ dá fún ẹ. Mo ti yọ bí mo ṣe wà mo ti yọ. Ó ti dán méjì ni kò sí wàhálà. Oore di méjì mọ́ mi lọ́wọ́ ní ọdún tuntun bí ṣe ra lẹ̀ ní mọ̀ kọ́lé. Community wa ìlú kò bàjẹ́. Kò dẹ̀ tún ní dàrú. Kó má bàa wá rí bẹ́ẹ̀ ni mo ṣe ní kí n pàkíyèsí. Lórí àwọn àgbà pọ̀ wọ́n sọ pé aṣọ tó bá kàn mí sí ebi òun náà ń pè mí jẹ́ kíkà. Láàárín èmi àti yín ẹ mọ̀ pé tán bá ń pín kò tí ì kan mi bẹ́ẹ̀ dé bó ṣe lè kó mi. Mo ń bọ́rọ̀ bọ̀ ẹ ló pẹ́. Ipò alága CDA community wa tá a fi ẹbẹ jíjẹ lánàá 20 years to this time kò tí ì yẹ kó kan mi bẹ́ẹ̀ dé. Ibẹ̀ ni láàárín èmi àti yín ẹ̀yin náà mú ọ. Sàn láàárín ajé ní mú ní pẹ́kọ̀rọ̀. Ẹ mọ̀ tó wà ní ọ̀rọ̀ yìí. Bó tilẹ̀ wù kó mọ̀ kó inú mi ò dùn rárá. Àmọ́ kó má dàbí ẹni pé àwọn èèyàn ṣe mi ò ṣe lẹ fi rí mi lórí ìjókòó lánàá yìí. Wọ́n tí mo fẹ́ fàyọ ni wípé a fẹ́ kìlú ìdàrú, a lè fẹ́ kó bàjẹ́. Nítorí ìfìdí chairman tẹ́ fi síbẹ̀ wọn ò qualify láti jókòó rárá. Àmọ́ bí ó ṣe wá ní bàjẹ́ tí ò ní dàrú, ó dọwọ́ ẹ̀yin méjèèjì tẹ́ wà lórí. Ẹlẹ́sìn. Bí ṣe gbogbo àwọn táwa náà ayé ìgbà làkàwé. Tọ́rẹ tí gbọ́rọ̀ communication wọ̀, ẹ ti gbọ́rọ̀ communication wọ̀ sọ̀rọ̀ mi yẹ. Ẹ fi communication lẹ̀ làákàyè àtòyé téèyàn fi darí àdúgbò ní ká yanjú ọ̀rọ̀. Kí ni tó ṣe gangan? Ṣé ẹ fẹ́ lóye ni? Àyíbáwò tọ́rọ yóò bá dé o, ẹ dé o. Èmi ò dóye o, ilé sanmi tèmi ó dùn dùn yìí lọ. Àmọ́ nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó má bàa bàjẹ́, kò ní mo ṣe rán sí yín létí báyìí. Níbi tá a dé láàrin mi àti ọmọ ìyá mi láwo sọ̀rọ̀ mi yé. Ṣé ìfẹ́ jẹ oyè iṣẹ́ àwọn ẹgbẹ́ ìdílé? ẹ ti èmi sì gbé lóhun níta ìgbọ̀nsẹ̀. Ṣé ẹ ṣe gbé yẹn ni? Ó ṣe ká mi lára sí i. Kí ló ń ka yín lára náà? Ó ń ká mi lára. Orí tó wà lẹ́yìn mi ò fẹ́ kó bàjẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ láwọn orí òdílẹ̀ ẹ̀rí sùn. Ṣé wọn rí pé nínú àwọn ọ̀tá tó fojú hàn wọn ò rí àìlọ́ lówó yìí? Ẹ wo bí ẹjẹ́ ti sọ̀rọ̀ fún yín. Ṣẹ́gbọ́n, bẹ́ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín là, ìbílẹ̀ fáfálẹ̀ tí wọ́n ọ̀rọ̀ ilé gbọ̀ngàn. Ṣẹ́gbọ́n, start yín, mo rí pé ó mú lára dání. Ṣé wàá rí finish yín? Ṣẹ́gbọ́n, ṣe finish yín? Ó wà badness. Ẹ fẹ́ sọ di pé torí káàdì tí balẹ̀ gbọ́ ọ̀la ṣe sọ létí ọmọ. Nígbà tí gbogbo wa fọ ẹnu kò sí pé káfẹ́ bẹ́ẹ̀ díje chairman, àwa ṣe inauguration tọ́lá náà. Ṣé ẹ̀rọ yìí campaign after election ni ọ̀tí òní wọ̀ọ̀kì mọ́? Àwùjọ alẹ́ tẹ̀lé ṣé lálẹ́dì náà lẹ́yìn náà wẹ̀yìn? Bí ilé bá kọjú sílé ṣèbọ́dẹ̀ dẹ̀ máa ń yàtọ̀ lọ́mọ lọ. Ẹ̀yin náà ń pera ẹni iṣẹ́ àlẹ́dì náà nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin kọ́ lè yìí. Ẹ̀yin ẹ̀sọ̀ kan délẹ̀. Ṣebí ṣe tẹ̀sán lọ́kọ́ yín ṣe? Àbí ṣe tẹ̀sán lọ́kọ́ yín ṣe? Àwọn gbọ́ story yìí. Ṣẹ́gbọ́n torí pé ọmọ ifá ẹ̀wá rẹ̀ màtọ́ gbé lọ sí Port Harcourt. Ó lọ abẹ́ Haúsá lè bẹ̀. Yẹ gbé lè débẹ̀. Ẹjọ́ sọ délẹ̀. Yẹ gbé débẹ̀. Àwọn ọmọ ìwà sí nílẹ̀ wọ́n wá ń ìjókòó ṣáàlẹ̀dì nínú àwọn ọdún níwájú àwọn owó. Èmi àákàmì pàgbọ́dé. Ọ̀gbẹ́ni Simi ariwo. Ó yẹ ẹgbẹ́ rẹ̀ ní ṣàlàyé fún ilé ilẹ̀ pé mi lè kọ́lọ́kọ́ mi fẹ́. So ìjókòó tó bá tọ́ sọ́kọ mi ó tọ́ sí mi. Ó túmọ̀ sí pé gbogbo gbàkígbà tó bá ń pín landlord meeting èmi ni mo máa jókòó wọn nífẹ̀ẹ́. Kẹ́ ẹ mú community wa yìí gẹ́gẹ́ bí okùn àyà ẹ̀mí yín tí ò gbọdọ̀ já tí ò dé gbọdọ̀ bàjẹ́. Ó tí mo pè ní fún nìyí. Wọ́n máa já alẹ́ kan. Ajá alẹ́ kan. Kí ló dé? Ṣé o fi sojú ṣe? Ṣé kò tí ì yẹ? Ṣé kò tí sọ̀rọ̀ ohun tí ọmọ rẹ̀ máa? Àṣẹlẹ́gùn ni kì í ṣe Yorùbá àti lóye. Ọkọ fẹ́ bẹ̀rẹ̀. Ó fẹ́ kẹ́bẹ̀rẹ̀ máa dé pósí ọ̀bà tààlà o. Òun ló ní ṣe lọ. Ẹgbẹ́ ní òde bá ẹ. Ẹgbẹ́ ní òde bá ẹ. Báwo ni? Ìyá àṣìyá. Ló ti yé mi. Ó ti yé yín. Ẹgbọ̀dá abú tí mo kọ́ ni alájí. Ọkọ ni o. Kí ló wí? Ìlara lákọ̀ ọ́ lágbo. Ẹgbẹ́ mi tó bá ń ṣe nǹkan gidi. Tí bá bí inú ẹ̀ ṣalákọ̀ ìlara. Gbàgbẹ́gbẹ́ mi tó bá ń ṣe nǹkan gidi.
kàkà kí bínú rẹ̀ tèmi kan bá lé tèmi ẹ̀dá ìgbín ẹ̀dá ni ìlara bù. Ẹgbẹ́ jí ni mo rí kò bá rí. Àṣà yìí kò sí ẹ má jẹ́ àlẹ́kùnlé ní o. Ẹ ṣe ẹwà máa lọ pa ọ̀. Ẹ ṣe àṣẹbẹdí tún sàn jù yìí. Omi ẹ̀gbọ́n òun náà látara. Ìyá Sùlíà. Àti fi jẹ́ o. Omi tí wọ́n máa dọ̀wọ́ lọ́wọ́. Babe, yes. Generator go. Generator báwo? Generator níta. Ìkúlé ni generator máa ń wà. Bí a mo ti yóò ká tó touch me fún ọkùnrin ìdọ̀jọ́. Àṣìkí ni ẹ̀fẹ̀ lálẹ́. Èmi mélòó náà láàárẹ̀? Abáwọlé ń sìn ló máa kàn mí. Ṣáà wọlé fún mi. In the next 5 or 10 minutes, I have to make So can you when you wish from brother my dad? Kí ló ṣẹlẹ̀ náà? I'm going out and you don't do like that. Kí ló ṣẹlẹ̀ mọ́? Bọ̀dé alákọ̀. Ṣé ní gbogbo àwọn òyìnbó tẹ máa ń sọ yẹn gbogbo. Ó ń gbọ́ ló máa ń kó sí mi lórí tó máa ń da orí mi rú. Kí ló dé ìbò ti pọ̀ jù. Ṣé kí lẹ fẹ́ madam? Bí o fẹ́ kankan, ṣe bí lánàá mi, bí mo ṣe ohun gate náà lè gbọ́. Mo wá pé ẹ̀yin ló máa jẹ́ ti wọlé. Mo ṣáà wá bá yín pé kí n kún lẹ̀kùn. Ìṣẹ́fẹ́ sáà mẹ́rin pé bóyá ẹ máa tẹ̀ jáde sí mi. Mo gbálẹ̀kùn títí. Ẹ wò, agbápani ká má rí o. Ṣé máa lẹ́gbọ̀ọ́ pé èèyàn kọ ilẹ̀kùn ni ẹ̀ẹ́dẹ̀ sílẹ̀kùn. Ok, ẹ wá sí ọ̀dọ̀ wa lánàá. Ẹ nà ọ́ láyé àná, ẹ ṣe wọlé. Sorry, mi gbọ́, even ká tó wọlé lánàá yẹn, it was around past 11. 11 p.m. So àmì ìgbọ̀n ọ̀gbọ̀n mo kàn bí mo ṣe wọlé mo lọ sùn straight ni. Ilé ò tí ṣújú náà lánàá, bí nǹkan bíi 11 pọ̀ ní, ilé ò tí ṣújú, múdẹ gbálẹ̀kùn títí, agbápani ká má rí. Kí ló dé láì ṣe mo jẹ́ rí kò. Kí lẹ wá fẹ́ kí wọ́n ṣe? Actually nǹkan tí mo fẹ́ o ní pé mo ń ṣe indomie lọ́wọ́ rẹ̀. Indomie ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ èmi ò dẹ̀ kí n láìkí indomie ọlọ́fọ̀ ọ̀rọ̀ máa ń láìkí indomie mi tó gbẹ dáadáa. Bí gáàsì ṣe tán mi wọ́n àgbókè o ó dà ìpèdè alákọ̀wé wà ní jẹ́ kí n wá gba gáàsì lọ́wọ́ yìí kí n lè fi parí indomie mi tán. Mo dẹ̀ gbálẹ̀kùn títí ẹ̀dẹ̀ ṣe bí pẹ́ mo dẹ̀ mọ̀ pẹ́ gbọ́. Okay, by cylinder. Yeah. Okay, I am not doing it, Joe. But I'm going to somewhere now. So bóyá ti bá Sherry, ó tiẹ̀ ti pẹ́ kan tí fẹ́ gba nọ́mbà yẹn because àwọn NEPA máa ń wá tó bá dẹ̀ ti wá bẹ́ẹ̀ yẹn èmi nìkan máa ń wà nílé so kò dẹ̀ ní sẹ́nìbọ̀dì sí máa pè pé ó yá ẹ bọ́kùnrin sọ̀rọ̀ kìnnìkan so ẹ fún mi nọ́mbà yẹn ṣe mọ̀ má lè máa pè máa bá yín sọ. Lọ́wọ́ landlord ni bills wà, tẹ́ bá ní bills ẹ pè lọ́wọ́ bàbá landlord. Bàbá jákujàku yẹn bàbá tó ti gbé tó ẹ wo ẹ sọ̀rọ̀ àwọn èèyàn gidi jàre bàbá ò ní kankan tó fẹ́ ṣe ẹ̀yin ni mo ní ìdí nọ́mbà yẹn tẹ́ bá kàn ti fún mi nọ́mbà kàn máa ṣe get màmá bá yín sọ̀rọ̀ lóòrèkóòrè tí ẹ bá kàn ti dé báyìí kàn máa nọ́mbà ìdálákòrè ẹni sùn. Ṣé ti fáìn o? Mira, chat bá nọ́mbà. Wo àpèpánika máa rí máa pé tí ẹ tà lórí ìgbésẹ̀ ní oṣooṣù nígbà máa lọ báyìí. Bọ́kí ló ń ṣẹlẹ̀ láàrin tẹ́nàntì tó gbà sí ibi kò yé mi.
I don't have any problem with the tenants I rented to your apartment. Kò sanwó damages. No, Papa. You don't have to bother yourself. You don't have to stress yourself accordingly, you know. That boy is a very intellectual human being. He will never destroy anything from your apartment. I'm assuring you that. Ṣé ká kúkú pé that boy is intellectual property? He is a very intellectual Intellectual property. Yes. Àbí? Sórí ní ta fẹ́ ṣe lọ́rọ̀ tí mo fẹ́ sọ, èbó rẹ̀ náà dín kù. Ó ti yọ, àjọ mọ́ra wa, dín ìbò ẹ̀kú. Ó ti yọ, kí á lè gbádùn ọ̀rọ̀ ta fẹ́ sọ. Nígbà tó ní kémi gbàgbé owó damages, tó bá yọ bàgbá jẹ́ ọba òjẹ́, wọ́n gbàgbé. Agreement and commission èló ni wọ́n gbà. No, Papa. When it comes to agreement and commission, you don't need to trespass, you know. According to the agency, where I trained, where I schooled all over the global, you know, I know what I'm doing, you know. So you don't have to trespass to that. So stop that. If I see something wrong with my two-faced korokoro, I will trespass. No. Something's wrong somewhere. No. I know. Must say no. Well, communicate pẹ̀lú tèmi. Ó ti yọ. Nígbà tí mo lọ bá ọmọ nínú ilé pé kí ló ń ṣẹlẹ̀? Owó dà. Ọmọ lòun ti balance gbogbo owó. Kò tí balance owó. Oníwàgbọ̀ wá ṣe is not trespass. Me say any trespass. Papa, don't trespass. Okay. Ọmọ yẹn ní èmi gangan tí mo nílé. Owó ilé mi 200,000. Definitely. Lọ́dún. Yeah. Ìwọ tó nílé kíátíkà. Ọlọ́gba 100,000. Yes. Agreement. 100,000 commission. Ó jẹ́ 200. Èmi tí mo nílé gba 200. Ìwọ kíátíkà gba 200. Ibo ni ẹ ti ṣe bẹ́ẹ̀? Sọ yẹ kó rí bẹ́ẹ̀. No, Baba. Accordingly, agency tẹ́ mọ̀ mí sí mi ń fẹ́ nonsense. Mo dẹ̀ ń fẹ́ ìrẹ́jẹ. Owó lé yín pé àbí kò pé, Baba. Gbówó lé ń bá pé ṣé wọ́n tán gan sọ bá mi ra búlọ̀kù ni àbí símẹ́ǹtì lọ bá mi rà. Tàbí jọ ń gba 200. Ṣówó lé yín pé àbí kò pé. When it comes to agreement and commission, just leave that aside. Because it's my duty, it's my responsibility, it's my caliber of hypocrisy to handle that matter. You understand? Then let me handle the matter for you. You know I'm not a troublesome person, likewise you. You have your money, I have my money. Sorry, orin tí ọba ti ṣòro dá, ègbé rẹ̀ náà ní ṣòro gbé. So ti gbọ́. Ìwọ kọ́ lọ bá mi kọ́lé, ṣé mo lè ní kọ́ mọ́ ṣe jẹ́ tiwọn? Tí màá fi máa gba 200, tó mọ̀ gba 200,000. Èyí tó wá jẹ́ tèmi tí mo fẹ́ gbà, ó ní kí n kúrò lórí ẹ̀ kí n má. Tí wàhálà bá sì dé, kò sí wàhálà kan tó yanjú. Ẹnu iná ńlá rí bí jàjàkàrà. Ìwọ ló ní. Tó máa sọ pé plane, ó lọ wà rí. Tí wọ́n máa sọ pé sailor, ó lọ sí rí. Tí wọ́n máa sọ pé sójà, ó ní family ẹ̀kan. Kò síṣẹ́ tí mẹ́láyé tó sí rí. Àwọn ọmọ wà nínú ilé, ọlọ́mọ ọlọ́pàá, ọmọ ọ̀tá, ọmọ. Ṣé bí gbogbo ọjọ́ abílẹ̀ èèyàn kúrò lẹ́nu? Kí ló dé tó rí wọn lé? Papa, we both know that àwọn boys yẹn wọ́n ti jọ di egungun ẹja sí àwa méjèèjì lọ́rùn. Wọ́n dé egun ẹja sí ọlọ́run. Ìwọ ni gangan ni wọ́n dé egun ẹja sí lọ́rùn. Sọ tó máa náà dé egun ẹja sí èmi lọ́rùn. Èmi ọmọ Wàídì tó kúnjọ ọdún. Tí a bá lọ wà lọ́rùn fún báyìí, màá gbé ọ lọ, màá ru ọ lọ. Ọ̀nà fún mi máa kẹ̀, egun yẹn máa sá wọlé. Tí n bá dẹ̀ rí ọlọ́n tòsí, màá wá òkèlè àbàtà, màá fi tì wọ́n, màá sí wọn ìsàlẹ̀ ọlọ́, màá wọnú wọn, màá gbé wọn mi. Ayé wọn máa bàjẹ́. Papa, wọ́n ti máa sọ fún, ó ní bá mi ṣiṣẹ́ mọ́. Màá wé dé tì mí o. No, bẹ́ẹ̀ mo sọ. it's not possible. Mo ti bọ́. That is African voodoo. Papa, that is African voodoo. Ẹ̀bẹ̀ dí ni ọmọ Wàídì, ta ló ń gbé mú? 200,000. Ẹ̀bẹ̀ dí ni ọmọ Wàídì, ike ni mú. Èmi l'Ẹlẹ́dùmarè fún ilé tàwa yìí, èmi ló fi jò lórí. Ẹ̀jẹ̀. Bàbá. Báwo Báwo boys? Mi ò ṣe bàbá yín o. Mi ò ṣe bàbá yín rárá. Ẹ wá bàbá yín lọ síwájú. Kò sí kò tẹ́ fẹ́ ṣe wá jà á fún ọmọ tó náà. Láyé mi lè dá anybody pọ̀ mọ́ mọ́tò. Ẹ̀yin sẹ́yìn lẹ́yìn. Ẹ mọ̀ gbanu ni. Ẹ mọ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kí lẹ́ ti rí o? A sì máa jìjà sí. Ìjà yà lè jù. Ó tó ṣẹlẹ̀ ni pé àwa náà mọ̀ pé gbogbo ọ̀tá ṣe fún yẹn, òun bí inú yóò dùn sáwọn ọ̀tá ṣe fún yẹn. Kí wẹ́n lánàá ṣe kí ayé tó mọ olúwàbí wa. Ìjà wa.
ọ máa dàbí ṣáìdì èṣù pàtó bẹ́ẹ̀ mo sọ fún ọ ẹ kàn máa dé tọkí ẹ jẹ bẹ̀rẹ̀ ẹ tí mo ti wà lánàá lé ẹ máa dé tọkí ẹ tí ẹ mọ pàgbàlagbà lulu ẹ bẹ́ẹ̀ tí ń dín kíní yọ máa fi yàn mú ẹ sì ní bóyá jẹ ẹ wà máa fẹ́ máa tira dáadáa sọ ọtí ẹ mú tí ẹ sì mú tí. àṣùwà yín bọ̀ àṣùwà káàánú àti gbádùn bí táwa ti bá ti ṣe fàájì lọ ọ̀sán búláyàn fún àmọ́ jù ó ti láṣẹ káàánú ká ṣe kí ni ká gbọ́ tí àgbà fẹ́ yan gẹ̀rẹ́ ìlú ọkàn tẹ̀lé fi ṣàdúrà fún wa. ẹ wo bẹ̀rẹ̀ bàbá ẹ kọ́kọ́ owó títọ̀ kì í ọjà ṣùgbọ́n ó tẹ̀lé. ṣé ẹ rò pé mi mọ̀ pé owó títọ̀ kì í ẹ ti sọ pé àjẹ́ owó títọ̀ kì í lẹ́nu ṣé ẹ rò pé mi mọ̀ yín ni ẹ̀yin olówó títọ̀ kì ẹ wá fẹ́ ẹ ní mọ̀. ìbẹ́yìn lẹ́sọ́pá ṣùgbọ́n owó. mo fẹ́ bá yín lórúkọ jẹ́ ni. ẹ tún là ń jalè. èèyàn lòun ó kò bọ ọmọ bẹ ọba lóògùn àdá tó lóògùn bọ tó lóògùn àkóbá èmi bàbá alákòóbá àkóbá tó bá ń gbà kóbá ga afárá èmi sọtí wá rìn. àjẹ ẹṣẹ kẹ ó kì í síbẹ̀. a lọ kọ yín béèyàn ṣe máa ṣe fàgbàlagbà yẹn ṣé mọ̀ pé gbogbo tí máa múnú àgbà dùn rè ni ẹ wá máa dá ọtí mu yẹ dọ̀tí mu ẹ má jẹ ṣé kí n ṣàṣírí fún yín gbogbo tọ́kì tẹ máa dín ní bí mi nínú ẹ ṣe mí ká máa sọ pé inú ni bí ni nǹkan tí mò ń ṣe nìyẹn mò ń ṣe inú ni bí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kàn mí mo kàn bínú yín lásán mọ̀ kéèyàn máa bínú èèyàn láì nídìí. àlọ́ máa rí díìsì tẹ̀lé kí ni tẹ máa dín ìmọ̀ dààmú làmá ádà àbí kò ti dẹnu mi bọ̀ torí tẹ ẹ ṣe léyìí ẹ máa rí sí. wọ́wọ́ ìwọ́wọ́ tí ẹ̀ ní wọ́wọ́ tí èmi ọmọ wàhídì tí ò sí mo ṣe àdúrà fún ẹ ní nàkàtà ẹ̀ tó rí tó àbálá ìṣù. ìwọ ó ti dọ́mọ mi. ọmọ ilé òun náà. àjọ wọn lọ bọ́ tí lọ́wọ́. àjọdáwò rà ní. ọmọ ìyá mi ni ẹ ààrẹ o. àwọn ẹ̀jẹ̀ wà ní ìfọwọ́ tó tiẹ̀ wá fún àìmọ̀tánsì. ẹ máa ń ṣe àwọn kọ̀ọ̀kan tẹ́ kó máa ń jà ẹ̀mí lẹ́nu. bàbá àwọn kọ̀ọ̀kan tẹ́kọ̀ máa ń ṣe tó máa ń yè mí lẹ́nu. bí pé tẹ bá ń sọ̀rọ̀ àbí tí mi bá ń dùn ẹ máa sọ pé èèyàn mọ̀ wà nídìí tí ó sì gbọ̀ngàn bẹ́ẹ̀. àkàkà tí bá bí tẹ bá ń fa ara lọ́wọ́ bẹ́ẹ̀ ìyá yín bá ní bọ́ọ̀dì lọ́wọ́ bọ́ mi kiri kẹ dárúkọ ìyá yín àbí sábà yóò ní màmá mọ́ ni. èmi ọmọ wà nídìí tí ó sì bá mi ló kù ọjọ́ ọdún ló kù. ọṣẹ Ọlọ́run. mo rántí dáadáa December 25 ọjọ́ ọdún mo fi máa pè mí ọmọ wà nídìí tó kú lọ́dún. mo ní ìyá Abẹ́ní ló kọ ìyá mi àmì mi ìfẹ́ dákọ̀ ẹ̀ nítorí obìnrin tí wọ́n ti tíátà àwọn ọmọ rò pé ọmọ Abẹ́ní agbọ́n lulú ẹ̀ àjẹ́nìyàn sì máa ṣe mi fi ń dákọ̀ ya bí ń dárúkọ yìí. bàbá mi mọ́ mi yẹn bí lọ́ǹgì. àgọ́ mi lọ́ǹgì. ẹ jáde lọ wà ní ìwé sẹ́yọ̀ bẹ́ẹ̀. ẹ ní dáhùn. bàbá ẹ mọ ohun tó tẹ̀ ṣẹlẹ̀ bàbá kò yé yín ẹ̀wọ̀n ìyá mi yìí wòye wà ẹ̀ wọ́n pé òun náà kò kéré mọ́ nínú ayé tó gbogbo tọ́kítẹ́lẹ̀ máa ń gbọ́ tó máa ń dín ẹ̀ ọmọ ilé ẹ̀kọ́ ló máa ń ṣiṣẹ́ ẹ̀ tó bóyá wà ẹ̀ àwọn fámìlì ọmọ ẹ̀ ti ń gbogbo ọkọ̀ wálé ọmọ ilé ẹ̀ ló ti náà kọ́ ọmọ ẹ̀ gan gbọdọ̀ ní ṣọ́ọ̀jù pípọ̀ lọ ojú sí àwọn fámìlì ọmọ ẹ̀ lọ ẹ̀gbọ́n tó ṣàlẹ̀ pé street boy ni wá tó àwọn obìnrin lọ ṣe bàbá wa ń bẹ̀ ó ti. ìyá ọmọ ẹ̀gbọ́n ẹ̀dùn gbé ohun tí mo máa ń jẹ dé bàbá mo máa ń ṣe bàbá gan ọlọ́ngbọ́n ọkọ àti àwọn tí mo ti ṣe bàbá fún wọn fún tí ẹ ti rẹ́ǹtì wọn ti tó 30 wọn máa rẹ́ǹtì mi ìlú àwọn elédè kejì nílùú Haúsá níbi tí wọn ti gbé dè mí lára mo lọ sí bàbá mi ń ṣòro mi la sọ tí wọn ti kó màá sọ báyìí kò dé mi yá. wàhálà là ń lọ wàhálà là ń lọ wàhálà là ń lọ ẹ ó gbà tú lára. bàbá ẹ̀yin àlejò. síbẹ̀ síbẹ̀ ẹ fẹ́ fà Àlàbà ẹ fẹ́ fún wa. Ẹ̀yin ọ̀dọ́ ṣé ẹni tí ọ̀dọ́ lò ní. Èmi ni. Tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin tó láyé o ẹ wá dá wọn lóhùn kẹfùn ẹnu wọn ṣaṣẹ ẹ jẹ́ kán lówó lọ́wọ́ ẹ jẹ́ kán rí bá ti sí ẹ jẹ́ kán rọ́nà gbégbá pàrọ̀ mi ni òsásọ òdẹdẹ mi ní òwẹ̀wù òpó lé ní òfin yèlé dandan dífọ́ fún oore lẹ̀sọ̀ tí sọmọ bíbí inú àgbọn mi rè gún níjọ́ awó ti dáyé awó òdẹ́sẹ̀ rí oore lẹ̀sẹ̀ lọ́rùn awó ẹ̀yin tó láyé èyí yóò jẹ́ fowó yóò dáhùn yóò ṣe bí èèyàn ní ẹjẹ́ ó yé mi ẹ kú oríire
Sìkìsìkì máa mi. Owó dé. Sìkìsìkì máa mi. Owó dé. Nǹkan bẹ lára ọmọbìnrin owó ni wọ́n ń pè é. Ẹ wà ní kinní kan owó. ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi náà sọ nǹkan kan. Mú mọ́ra. ẹ má jẹ́ mú mọ́ra mi lè mú bẹ́ẹ̀ mọ́ra mọ́. Àkílódé ẹ dé nísìn ẹ ń pọ̀fọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ dákun. Bàbá wọ́n sì máa ń pọ̀fọ̀ tí wọ́n. Àná ni mo wá ṣe bàbá ẹni tí mo wá ṣe ni. Ṣé bí àwọn ìdí sọ fún ọ tẹ́lẹ̀ kó fẹ́ lù ọ́? Wọ́n ní wọ́n lò mí ṣé bí wọ́n fẹ́ lò mí fún bàbá ni bàbá tiẹ̀ ní mí lónìí báyìí. Ṣé kí n má parọ́? Ká sọ̀rọ̀ gidi. Ìjà sọ ti máa ṣẹlẹ̀. Pété Adé káwọn fẹ́ kọ́ tẹná fúnra wa mọ́. Ká sòótọ́ fúnra wa. Ká sọ ọ́. Wọ́n fẹ́ lù ọ́ ni. Wọ́n fẹ́ fi ọ́ ṣòwò. Àwọn méjèèjì nítorí àìlówó òun ṣe mú ọ wá. Bàbá ṣe rí èmi tẹ́ ń wò yìí oògùn owó ni mo ṣe o oògùn owó tí mo dẹ̀ ṣe ọ̀hún bàbá tó ṣe oògùn owó fún mi lélẹ̀. Bẹ́ẹ̀ni èmi mo ṣe é fún. Ṣé wàá rí ẹ̀rí àwọn àbúrò mi yìí ojú wọn ń pọ́n wọn gan-an ṣé bó ṣe ń jẹun lówó ilé tó ń mọtí kiri yẹn ṣé ó dáa mo wá ní pé kí n wá pè wọn kọ́ náà dọ́gbọ́n sí ibi tí mo ti ṣoògùn owó ó dín dí èèyàn wọ́n dẹ̀ máa ṣe kí náà máa ń lò. Ṣé kí wọ́n lọ lò dí wọn lọ. Ẹ̀yin la fẹ́ ṣe é gángan. Báwo kí lẹ fẹ́ lò mí fún. Ẹ o bàbá ṣe bó ṣe wà yìí Àbẹ̀ní ló kọ̀ ya wọn o bàbá wọn gangan Wàhídì ni ọmọ tí máa ń kí pé Wàhídì tí ó sì. Tó kú lọ́yọ̀ Christmas. Gbogbo àwọn information yà wá ń gbà lọ́wọ́ yín à ń gbogbo information yín kalẹ̀ lọ́ọ̀gì yín sínú àkáǹtì. Ẹ wo bí tọrẹ fẹ́ lò mí lé ní gbogbo mi sá àtẹnujẹ pa mí. èyí tẹ́ wí yóò tó lẹ́ni náà ni kò dọ́là. Abẹ́dí ni ọmọ Wàhídì ta ló ń gbé mú. Bàbá ẹ dìde ẹ lajú jàre. Bàbá ẹ lajú àwọn nẹ́pà ti fẹ́ jáná. Kí ló sọ kó ṣẹlẹ̀? Gbogbo owó tá à ń dá sí yín lọ́wọ́ owó bill everything wọ́n ní ẹ̀sán kankan bẹ̀rẹ̀ wọ́n wà ń tàn sí wọ́n máa jáná ẹ wá lọ sẹ́tù ẹ̀ o. Sẹ́yìn ò ní ṣe wàhálà òkú ẹ̀ wàhálà yìí náà mọ̀ ń fà látọjú ọ̀hún jí sójú ayé báyìí. Ẹ ń ṣe wàhálà owó lójú oorun bàbá. Obi mo fẹ́ fà sírí kan sí ọ lọ́wọ́ àwọn ọmọ ìṣẹ́ ń gbé ní ẹ̀yìn àwọn ọmọ ìfẹ́ lò mí àwọn neighbors wọ́n fẹ́ fi mí ṣòwò ẹ̀ wọ́n ní mo ti fẹ́ràn owó jù èmi náà náà wá fẹ́ lò náà fẹ́ fi ṣògùn owó. Bàbá tó bá máa lò yín kán lò yín ẹ wo ọ̀rọ̀ náà àwọn nẹ́pà olóbè mi báyìí wá bá mi ṣe kíákíá. Nígbà tí wọ́n lò mí kán lò nígbà tí wọ́n ti wà. Èmi lẹ́lẹ́dùmarè fún nílé. Ilé mi. So láti jọ sọ ó wá sọ̀rọ̀ agreement àti commission owó yẹn ó pọ̀ òun ni mo ṣe wá rí yín lẹ́yìn kódà tó ń wá rí yín sá pé kẹjọ pé ẹ̀pù tẹ́ bá lè ṣe fún mi sá owó lè ti wà lọ́wọ́ mi owó agreement àti commission bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sá mo lè ṣe wáyé single mother ní mí lágbàdàpà manager mi sá ṣe Pẹ̀lẹ́ wá ìdí ó ní wọ́n ti agent mú ẹ lọ́lé yẹn orí kò láì èèyàn lè délé mi ọ̀tá ajé ló máa délé tí mo kọ́ láyé tí ò ní láì and then olówó lè ti wà lọ́wọ́ ẹ̀ agreement àti commission problem the other mo gbọ́ tó sọ sí mọ́dà ọkàn báwo lè ṣe tó fi lè sí wọn ọkọ tó bí mọ fún kan. ọkọ ayé mi sá. wáyé wọn máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ ọ̀pọ̀ náà wọn rìn káàkiri àwọn ọkọ ayé pọ̀ ọkùnrin tó wà ń ta ẹ̀sìn láti ọkùnrin tó bá ti ga tó rí tẹ́rẹ́ tínú gbọ̀n yẹn pọ̀ tó bá pupa yẹn òjò kó pupa òjò kó lu cream tẹ bá gbọ́ mìírí àwọn náà máa ń pè bẹ́ẹ̀ ẹ̀yin náà ní ojú yóò ń gbébi kan. Look at yourself. You'll be fine. You'll be fresh. What's on the roadside product? You know, boss we can't get no go slow. Now at the end of the day now, and come back to get no go slow. But you don't know bad you lie on them. You just run away. So that's the problem. It's okay. Ojúlówó lójú ṣàánú. Mo nílò ẹ lọ́mọ. Then mo ní another plan fún ẹ. Máa sọ yẹn agent yẹn ṣe ó ní nọ́mbà ẹ bàbá mi pè é torí mi ìfẹ́ pè lẹ́yìn ẹ̀ so mo fẹ́ kẹjọ wá rí mi so tẹ bá ti débi but since ilé ẹ̀ tí wọ́n ẹ̀ consider kò ti rí lé.
mi lọ́kùnrin ọ̀ bá lè fi jẹun jẹ́ single well. Ìdí ẹ̀ is comfortable the everything dúró nípò ẹ̀. Oya flex ẹ jẹ́ ká gbádùn. Thank you. You're welcome. Papa, he said we should flex. Sure. Yes. Kí tẹ̀ ní máa ti kí àti kà ìgbà ẹni? Nǹkan flex. Sáwọn flex mi ni. Kí ni ṣe ọkùnrin kí àti kà yìí ná? Èèyàn délẹ̀ wọ́n ti gbọ́ tí kalẹ̀ máa gbú ẹ̀ lójú ẹ̀ ti wà ń bẹ̀. Mò ń sọ, o sì mọ̀ pé èèyàn ń sọ̀wọ̀. Èmi ò wá flex bí ẹni tó flex ọmọ flex. No, bàbá flex now. Ẹ bóun lọ fẹ́ flex, máa flex lọ, mi ò flex. Àníkẹ́ gbádùn. Mi ò gbá kankan. Ohun tí mo wá ṣe mi kọjá gbádùn gbà. Èmi kọjá àwọn gbádùn kọ. Àwọn tó fọkàn sọ́tí. Ẹ jọ̀ọ́, nǹkan tí mo wá ṣe ni mo fọkàn sí. Mo fọkàn sówó, mo fọkàn sílé ayé mi. Ohun tó jẹ́ ń wá gangan, àwọn àbúrò rẹ̀ ti ń bẹ ilé ọ̀dọ̀ mi. Òun ló gbà wọ́n sílé kí àtìkà tó ṣe tí wọ́n fi délé mi rè. Wọ́n ti wá fẹ́ gbẹ̀mí láńlọ́ọ̀dù wọn. Èmi ò sì fẹ́ kú. Kí ẹ kú òun ilé mi. Ó ní mo fi ní kó mú mi dọ́dọ̀ ẹ̀gbọ́n wọn. Ọmọ pẹ́ mi àti àjàrí ní ìsìnfẹ́ kájà. Tó ti máa ń jà bí Ṣàngó ni. Ìgbà kan tí mo máa ń fa wàhálà gidi gan. Èṣù kàmọ́ ni wọ́n máa ń pè mí. Wọ́n mọ̀ pé èṣù kàmọ́. Mo ní kí wọ́n yọ èṣù kúrò lẹ́yìn kàmọ́ mi. Àmọ́ ní báyìí, bóyá wọ́n bá ń fi èṣù sẹ́yìn kàmọ́ mi. Ẹ ní láti fi èṣù sí. Èṣù tó ń yọ kúrò gan àwọn tí ní láti fi sí wọn. Ẹ filẹ̀ jẹ́ wọn fi sí. Àwọn àbúrò rẹ̀ gbọ́dọ̀ kó lé mi jọ́ mẹ́ta mo sì fún wọn. Ojú kí á ti kà mú fi sọ yìí. Owó tí a ń jẹ mí, mo bù wọn kí wọ́n máa mú lọ. Èmi ti bù wọn. Àmọ́ Ògún máa bá mi yọ. Níbi tó bá há sí, Ògún bá mi yọ. Yẹn kan ní àbà wọn lọ. Yes, Papa, you are right. Uncle, as a matter of fact and the curriculum of the agency I study, when it comes to a situation like this, níbi tí mo ti study agency mi, condition tí landlord bá fún agent ló máa follow. Wọ́n ní àwọn fẹ́ jẹ́ kí wọ́n evacuate kúrò nínú constituency of that apartment in the next few months. Ṣé ẹ understand me? Kọ́kọ́ kúrò ń bẹ̀ nǹkan tó fẹ́ ni àbí bàbá? Ṣebí nǹkan tó fẹ́ ni ẹ? Yes. Caretaker. Yes, uncle. If I can understand you, ẹ lè fẹ́ kí àwọn àbúrò mi kúrò nílé. Yes. Ẹ lè fún wọn ní 3 days. Yes. Àbí? Yes. No problem. Èmi ò ní much láti sọ. The only problem that is there ni pé ṣé mo pé kí wọ́n tó fún yàn ní quick notice láti kúrò nílé. He said that he gave him 3 months or 6 months láti lè wá ilé. But èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ ń sìn ni pé ẹ ká pàdé ní court. Tá bá ti dé court, so iron it out there. So ibẹ̀ náà wá ti lè finalize everything. Tí everything máa ti mọ̀ pé okay. Tá bá dẹ̀ ti wá rí ilé o ní 3 months yẹn náà. Another 6 months wá tó gun orí ẹ̀. No. Ní sùúrù. Sọ́kùnrin mọ́ ti ń sọ sá. I don't think àwọn èèyàn ti jẹ mí lówó mo ní mo bù wọn. Ọ̀wá tún ni wọ́n ó lò 3 months nínú ilé tèmi. Dákun, Ọlọ́run ẹ máa ṣàánú mi. Gbogbo ẹ̀yin kọ́lékọ́lé ayé ẹ wá ṣàánú mi. Ẹ tún fẹ́ tì mí mọ́lẹ̀ ẹ fẹ́ mú mi lọ kóòtù lórí ilé mi. Tẹ́ bá ra búlọ́ọ̀kù, tẹ́ bá ra kankan. Ẹlẹ́dàá mi àjà kò gbọ́dọ̀ sùn. Wo àwọn àbúrò rẹ̀ wọ́n máa kó ònú lé mi. Nǹkan burúkú ó máa ṣẹlẹ̀ sọ́ọ̀bà ńkọ́. Sí nǹkan tí mo fẹ́ kọ́ bẹ́ẹ̀. No, Papa is right. He's right. Caretaker, I understand you. Ṣé mo fẹ́ kí àwọn àbúrò mi kúrò nílé kó lè gbàyàn mí sílé? No. Àbí? Àwọn tó jẹ owó wọn kúrò nílé kí àwọn tó bá fẹ́ sanwó kan wọlé àbí? Yes, wọ́n máa ní láti owó tí wọ́n jẹ yẹn wọ́n máa ní láti san before kan tó evacuate kúrò ní apartment yẹn. Torí wípé owó tí wọ́n fẹ́ gbà tó máa bọ́ sí lápò àti caretaker ló mú wọ sọ pé kí wọ́n kúrò nílé. Ní kí ni èsì? Mr. Caretaker, baba landlord, wọ́n máa lo more than a year 6 months. Ṣé káfíìsì àtẹ̀tífíìsì ṣé káfíìsì kọ́ àtẹ̀tífíìsì èmi àtẹ̀tífíìsì àti àwọn ọmọ wọn àti wọn dà àti wọn lọ dà àti wọn lọ kọ́ wọn gbogbo àti wọn wù ọ̀ ń kọ́ wọn sí mi ẹlẹ́dàá mi máa jà àfi tí n bá forí ìlú búlọ̀kù nù lé ẹ lò bẹ́ẹ̀ ni mo sọ fún un ṣé bí wàá mọ̀ pé wọ́n gan dáradára. No, it's not like that. Year 6 months. Wá tó bẹ́ẹ̀. It's not possible. Gbẹ́nu sọ̀hún. Ṣé bó tí mo gògóró? Ṣé bí wà náà tí mo gògóró? Ìyá Adébí, sọ ọ̀rọ̀ ṣe tú báyìí. Ọ̀rọ̀ ṣe no. Àjọfà. Baba landlord. Baba landlord. I will let you know. Yes, Mr. Man. Alátẹnujẹ. Man, get out! What that man is saying, wọ́n ní
alátẹnujẹ tágíkà ní ẹ ò lè ṣèbí torí pé owó tí wọ́n fẹ́ jẹ àwọn lórí ibú o tún mú. My landlord say sórí make dem comot 1 year 6 months ọmọ àdó 2 years. ẹyin landlord ẹ. ilé mi the other one tó wà ní Third Street Láríṣekọ́lá yẹn woman tó ṣe ẹ̀kọ́ ọbẹ̀ èló la gbà lọ́wọ́ ẹ̀ ní agreement àkọ́jù. Ayé ìdí máa ń gbà agreement àkọ́jù. Dábẹ́jì sì gé ìgbà. Mi ò kí ń gbà. Nígbà tí wọ́n ń béèrè agreement commission. Èmi bẹ̀ sọ̀rọ̀ agreement commission. Owó orí lèmi àtijọ́ sọ. Iye agent yẹn máa bèrè Ọlọ́run rẹ̀. Pẹ̀lú mo ibẹ̀yìn tó ẹni kí n má agreement 100 àti commission 100 wà. Ẹ máa bèrè èèyàn máa fẹ́ gbálé lọ́wọ́ yín àwọn tó nílé wọn ní níyàn lára. Ẹ̀yin agent ilẹ̀ máa níyàn lára. Ẹ máa bèrè owó gbálẹ̀ owó agent gan tuntun wá pọ̀ ju owó létà fẹ̀sùn lọ. Lágbára o. Kí ni agreement àti commission tó ń gbé lọ nídìí? Níbo ló fẹ́ kó lọ? Ta ló rán ẹ nìyẹn? Ta ló fẹ́ lọ fi jíṣẹ́ fún? Kí ló fẹ́ fa agreement and commission yẹn ṣe? Yes sir. Owó ilé ló sọ fún mi tí èmi àti òjò sọ̀rọ̀ agreement and commission. Èyí mọ̀ pẹ́ ìyẹn tí mo fẹ́ wá bá ìgbà mọ àwọn tó máa ń gbà lọ́dún yìí. Bọ́tẹ́ yóò kí máa ń gbà rárá. Now, láti jọ́ tẹ́ ẹ ti ń gba agreement àti commission yìí, kí lẹ fi dá? Púpọ̀ nú ẹ̀yin ẹ́jẹ̀ǹtì bá wèrè olórí burúkú ayé àtọ̀run ni kò ní dá fún ẹ̀ ní kúre ẹ̀ ní jèrè. Ẹ̀yin ẹ́jẹ̀ǹtì tẹ́ ẹ̀ ń deliberately máa ní àwọn tó fẹ́ gbalé lára ẹ̀ ní kúre. Bẹ́ẹ̀ gba 1 million àìsàn lẹ́ máa fi wò. Èèyàn máa lọ you know how hard it is kí èèyàn tó ṣiṣẹ́ débi owó. Èmi tí èmi ń kọ́lé yìí ẹlòmórí lórí ẹ̀. Gbèrè yín náà máa lọ gba ọ́fíìsì gbèrè kanjọ́. Tẹ bá débẹ̀ náà ẹ kọ́kọ́ mú fọ́ọ̀mù lórí burúkú tẹ mú alátọ̀run ẹ fún wa kọ́ fill form lórí pé ẹ fẹ́ mú ọ lọ wọlé onílé wọn á fill form tẹ bá fẹ́ gbọ́n jáde náà àwọn náà ló máa sọ mobilization kí náà mobilize nínú ayé yín àwọn náà ló máa sọ owó kan ẹ fẹ́ mú ọ lọ wọlé tẹ bá débẹ̀ náà kánílé tán mú ọ lọ wò wọn láìkì ìyẹn ti lọ nìyẹn ẹ wá sọ̀rọ̀ agreement commission damages kí náà damage nínú ayé ẹ anyway it's okay ò ṣe irú yín pọ̀ kákàkiri torí ní Lagos State Government náà ṣe ṣòfin at least tó lè máa yé dẹrùn fún àbí ṣé akẹ́yìnjẹ yín ẹ mọ̀ pé fúnra ọ̀rọ̀ adìyẹ yìí tí kì í easy it's okay first time ẹ̀kọ́ nìyẹn o first time ẹ̀kọ́ nìyẹn mo ti mú ẹlẹ́ẹ̀mejì mo kàn fẹ́ mọ̀ jẹ́ kí lady ṣe final wọn ni ilé tí mo sọ yẹn náà ilé tí Àríṣekọ́lá yẹn náà woman yẹn náà sọ pé ó gba commission gba agreement lọ́wọ́ mo kàn mọ̀ mo gbójú kò ń bẹ̀rẹ̀ bó ti wá ń lemọ́ ẹ̀ olóbùkẹ́ ò lè bá property jẹ fún mi now wàá bá mi lọ kó àwọn keys tó wà ní ìjà kí ló ń ṣe tó lanu tí iná ń jáde lẹ́nu ẹ̀ báyìí wèrè ni ó fẹ́ di Ṣàngó sí báyìí àbó ń ṣeré ni wàá lọ bá mi kó àwọn kọ́kọ́rọ́ ilé tó wà lọ́wọ́ ẹ̀ that's number 1 number 2 mi gbọ́dọ̀ rí ẹnu lé yìí mọ́ ẹlẹ́ẹ̀kẹta ṣọ́lá gbèrè tó yìí as the chairman of this day wọn bí bàbá ńlá fún ẹ. ẹjọ sá ilé ìbá jẹsà ẹjọ sá. máa jẹ yẹpẹ ẹjọ sá ẹjọ sá yẹpẹ lẹbọra ń jẹ. ẹjọ sá ẹjọ. ẹni ìyá màjà ṣé ibi tó rí yẹn tí ó pè àbí wà máa wà wà lọ́dọ̀ ìgbà mo ní ó pè tó bá ti kó dé ó jẹ́ kí n mọ̀ so you come and see me so I will leave you the account number and every other details. Kí náà sí àwọn ọlọ́run àwọn ọmọ kékeré tó wà lẹ́nu àwọn kékeré. Àṣẹ̀ṣẹ̀ kọ́ oògùn mọ̀jẹ̀sí yìí máa ń ṣe wọ́n bí ogun. Báwọn ọmọ kékeré sì bá lówó wọ́n tẹ̀ ní fẹ́ẹ́ mẹ́rin kankan. A ní wọ́n tún mọ̀ níbẹ̀ nínú ilé yìí láì ní bùnmi jẹ. Ẹ sì gbálé lọ́wọ́ mi. Sẹ́yìn ọ̀dà. Wọ́n máa dalẹ̀ rú. Wọ́n máa dalẹ̀ rú. Wọ́n kò tí wọ́n ti. Wọ́n ti wà owó ọba rí owó tí wọ́n ti ná owó títọ̀ kìyàn owó ẹ̀bùn kó lọ fà ẹ̀bùn ṣáṣá àwọn èbó ní máa ń bùn wọn dọ́là lórí títọ̀ kí o. sórí ọ̀ràn dídá èmi gangan ni wọ́n pè ní ọ̀dàálẹ̀ kólé bó ṣe wò mí èmi ní ọ̀dàálẹ̀ kólé. bàbá dáradára. dáhùn gangan sọ̀rọ̀ mi yọ ọ̀ràn tí mo mọ̀
fúnra mi tí mo mọ̀ lórí torí èmi kọ́ràn sílẹ̀ bó ṣe wá ní ọ̀rọ̀ wúlò fún ọ̀tọ̀ fẹ́ lóyìn ká gbọ́ràn bọ́ta ló ọ̀rọ̀ tí mo mọ̀ lórí tí n bá kà tó kéré mo mọ̀ 32 ọ̀ràn sí gan jámi ní ọ̀ràn bíi méjì ọ̀ràn méjì bó ṣe béèrè fọ́nrán yìí èmi ọkàn kọ́ràn ní kọ́ràn sí ọlọ́run náà kò sí mi lọ ṣọ́ọ̀bù mi ni mo fẹ́ àwọn ni mo fẹ́ dáná sí ọ̀rọ̀ àkọ́kọ́ tó wá rè ṣé àkọ́kọ́ dá sí ọlọ́run ṣé bí wọ́n lọkọ̀ ẹ̀gbọ́n wọn lọkọ̀ ó ní wọ́n jẹ́ ẹ́ńjìnì yọ wọ́n gé ẹ́ńjìnì ọkọ̀ yọ ìkáwá àríjì àwọn tí ó dé ẹ́ńjìnì yọ wọ́n jí yọ wọ́n sì lọ tà ládé pọ̀ wọ́n jọ sínú ọkọ̀ tí ọmọdé tí wọ́n tó jí ọkọ̀ wọ́n gbé ọ wọ́n sì gbá wọn náà àṣà náà lọ́mọ ni ọlọ́mọdé sórí ibú gbogbo ohun tí ọkàn wọn tí ọkàn mi ní ọ̀fẹ́ àní ọ̀ràn tí wọ́n dà tí ọ̀dà kan wọn nìkan ọ̀ràn tọ̀dọ̀ tí wọ́n nìkan ọmọ dọ̀dọ̀ ẹ̀ ọ̀nà tó wá kù tí mo tún lérò mo bá lè lò ní ọ̀nà wa lówó díẹ̀ jẹ́pọ̀ ọ̀nà wa lówó ẹran àwòwò ẹ̀dìẹ̀ méjì àwọn ẹ̀dìẹ̀ bí àgíríkì kólóbà bọ́ìlà ara méjì àwọn àtúnyẹ̀ wọn sí gbogbo ọgbà rẹ̀ tábà tí wàá débi sẹ́ńtà ẹnu ọ̀nà wọn gangan a kàn máa fọ àwọn ẹ̀dìẹ̀ ohun tó lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọlọ́wọ́ máa já pàpà gbogbo ẹ̀jẹ̀ wọn báyìí láfi jẹ́ lọ́wọ́ ọba dára ọjọ́ tó gbá ẹlẹ́dìí ọkàn kò wọ́n ṣe typical ọ̀nà ni it's a very uncountable ọ̀nà tó wà lọ́wọ́ mi ọkọ̀ ju méjì yẹn lẹ̀ fún. ìyá kan ní wọ́n jí ẹ̀dìẹ̀ gbé tó lè bá sì ti lè wà ládùúgbò ọgbọ́dọ̀ lọ. ọkàn fún wọn mú èyí. bàbá dára ó ti parí ọ̀rọ̀ yìí ń dà akànnìkẹ́lẹ́dì ọmọ ọ̀wẹ́dì ẹ̀jọ̀ kejì. kákàsá nìkà ó ṣe àlè tó bá òun ẹ̀dá tó bá mọ̀ sí òkùnkùn kó mọ̀ ṣe jósùpá lóró. bàbá tí mo. ṣé àwọn pẹ́ títí bẹ̀rẹ̀ ṣé àwọn pẹ́ bẹ̀rẹ̀. ṣé wọ́n ti pẹ́ mi. wọ́n ti dà nǹkan pọ̀ ti pẹ́ bí wọ́n ti pẹ́ bí. abájọ lè wá ń dá sọ̀rọ̀. ṣé ẹ bá wa sọ̀rọ̀ mi lọ́rẹ́ yìí. oṣù pákọ̀. dáná sọ̀rọ̀ wá tà dáná sọ̀rọ̀ wá tà sẹ́yìn ilé lẹ́dẹ̀ẹ́ tí ẹ ta fẹ́ pa àtàfẹ́ jù. àbí kí ni káàkiri ẹ fẹ́ káàbù. ẹni kò dùn mọ́ kó gbọ́dọ̀ sọ kó jáde nílé mi ẹ̀bẹ̀ di ọmọ wàhídì tí ó sì. etí títì ní dẹ kọ̀dẹ́gbọ́dẹ́ tó rédíò tí ò lè pa. bẹ́ẹ̀ àwọn ọlọ́dẹ jọkàdà. wàhálà ti ṣẹlẹ̀ nínú kọ́pàtì yìí o wàhálà ti wà títí wàhálà ìyá see this time around I no dey gree for I no dey gree baba kí ló ṣẹlẹ̀ ó ti tó gbé ẹ kàn máa process wà ní ilé. don't gree for anybody. yes labour àwọn guys wọn pè mí bá mẹ́wàá wà o mẹ́wàá wà bàbá bẹ́ẹ̀ wo yìí ó lè ní. ọlọ́run ṣe àpèrè níbi lórí pé mo ṣe fàájì ara mi. guys you see this baba ẹ. lè ní wọn. can you believe sórí ẹ pé sá sọmọ yáwó lọ́wọ́ ẹ mú kí. kí ló ṣẹlẹ̀ ọmọ ìyá mi kí ló happen. o ṣe thank you very much baba ṣebí mo wá bá yín pé ká sọ̀rọ̀ yìí ló kú òru pé ká rọra ṣe ní àárín èmi àti yín ẹ̀ ń deny. mi àbí nǹkan ṣe wọ̀ ọmọ yìí ṣé ń gbọ́n tó sọ ọ̀rọ̀ ìwé ló fẹ́ ṣe lóko o okú ọlọ́pàá lóru. ok ó ti dáa guys ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bàbá yìí ò lè ní wọn. àgbàlagbà ọlọ́run ó yà ló lè mọ̀ sí wa bí tẹ̀ wá sí mọ́ at the station. you go clear for your eye. sit up sórí ọmọ ìyá mi nìyẹn a lè tó kú bàbá ìbí á tó pé àjọ wà ní kankan ká máa parọ́ mọ́ wọn you understand a lè ní láti máa cast nǹkan tó yẹ ká máa cast so ní evidence fún nǹkan tó ń sọ you have proof. ìgbà tí mò ń lọ láàárọ̀ àná I told my wife to cook for me ó dẹ̀ ra chicken ó ṣe ó wà ní kitchen could you believe pé bàbá yìí wọnú kitchen wọ́n dẹ̀ lọ bu chicken wọ́n dẹ̀ ń jẹ. kò sí wàhálà. ìkárọ̀ ọ̀tá ni bàbá yìí náà. ọtẹ ti tọ́ wèrè báyìí at the police station. bẹ́ẹ̀ ni èmi àṣẹ níbẹ̀ láti yanjú ọ̀rọ̀. I know that pé illiterate ni ẹ mọ̀ ẹ believe pé bóyá mo rí see guys I have evidence here. tí kò bá dá mi lójú mi ní talent wọn ó lè ní bàbá yìí náà you know I have CCTV in my house and I have mobile record here. Okay. See look at it.
Bàbá rẹ̀. Bàbá. Bàbá iná ẹ̀bù. Every style get one of your lobby. Àgbàlagbà ọ̀nà ní tálọ̀ lẹ́yìn níbo ọ̀rẹ́ ta ni níbo. Ìyá ọlọ́sà ní. Kí lẹ̀ ṣe báyìí fún? Ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lẹ́yìn bẹ́ẹ̀ fún àpọ̀kọ jẹ. Ṣé wọ́n máa sọ pé gbàmígbàmí ò yàgbà? Ẹranko lé níbò òyọdẹ. Bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ kìíní àná tí mo wẹ̀ ní bedroom tẹ wá yọjú wò mí. Ṣé ẹ̀rọ mi ò rí yín? Mo mọ̀ ká tí mo lè ṣe fún yín o. Lórí tí bá ní kí n dì í mú wàhálà ìjẹ yín àgbẹ̀. Mo kò fi ilẹ̀ mo kò wà gbà wọ́n yín lára. Má ròyìn mọ́ bí ẹjọ́ ilé. Ní kíni? Ẹjọ́ ilé tó ṣẹlẹ̀ ẹjọ́ àmì àmì kéwà. Ṣé ẹbí sọ pé ẹ̀rí mi àbí? Ẹbí sọ pé ẹ̀rí nǹkankan? Ẹ̀rí nǹkankan. Ẹbí wọ́rọ̀wọ́rọ̀ abẹ́ méjì yìí ṣépè sí tẹ́bà rí nǹkan. Bàbá wọn ní ká fi wọ́rọ̀wọ́rọ̀ abẹ́ yín méjì ṣépè. Ọ̀yà ẹ ṣépè. Kí ni nǹkan tó fẹ́ ká ṣe? Kí ni solution kan tó fẹ́ ká ṣe? Èbò mi láṣìírí. Kí ni èṣù ni o? Ọlọ́mọ ń kọjá mi wíńdò rẹ̀ ní ọbẹ̀ yẹn ń ta sọ́sọ́. Gbogbo wọ̀ lọ́hùn. Irú mọ́gì òòrè ti ń ta sọ́sọ́ olórí ìbúwá ẹ̀. Mo kàn fẹ́ yẹ̀ wò pé kí n kú òní o. Rírí tí mo rí báyìí lọ́kàn mi ò kú ọbẹ̀ mọ́. Ẹ má lọ mú bọ́ìsì. Kí ló fẹ́ kó ṣẹlẹ̀ báyìí? Ká máa gbé wọn lọ station. Ẹ fẹ́ dá ẹran padà ní àgbẹ̀wò. Bàbá bẹ́sẹ̀ wà ní. Kí ló fẹ́ níbo mi kí ló fẹ́ oṣù mẹ́ta owó ní owó ní oṣù mẹ́ta owó ní oṣù mẹ́ta. Nǹkan tẹ jẹ ló yọ yìí. Wọ́n ní kó má bá mi sọ̀rọ̀ anything tó ní interest mi pé tọ́lú tí síbẹ̀ sí ni. Báwo ya lọ pa lónìí? Yọ máa bínú o. Mo ti fẹ́ rí ẹ for some time but you see you are always on the road. Ṣé on the road ló ń ṣe ni? No, mi ò fi ṣe on the road. Mo ní ṣọ́ọ̀bù ní so ṣọ́ọ̀bù mi ni mo lọ. Ṣọ́ọ̀bù ló ń lọ? Wow! Kí lẹ́ ṣe ṣọ́ọ̀bù yẹn? Hairdresser ni mo ṣe. Hairdresser ló ń ṣerun. Wow! Torí ẹ̀yin nǹkan ta ló bẹ̀ ṣe? Àwọn ọmọ iṣẹ́ mi ló ṣe. Àwọn ọmọ iṣẹ́ ló ṣe. Wow, that's wonderful. Mo fẹ́ rí ẹ ní. In fact, the other lady tẹjọ wà ń bẹ̀ yẹn mo ti rí òun náà pé mo fẹ́ rí ẹ̀bọ̀ ìgbà náà tó lè sára rẹ̀ so mi rí ẹ̀yìn sì máa ní ká clear once yọmọ mi ní máa dì á apartment ọjọ́ yẹn báwo lówó ibẹ̀ yẹn ṣe jẹ́ ní owó ibẹ̀ yẹn. Kí ni mo ṣe sanwó ni ó lọ́bọ̀ tí màá bèrè pé kí ló ń apartment láwùjọ ìsanwó mi ì jẹ́wọ́ náà. Ìgbà tẹ́mi náà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó ilé ẹ̀ ti di o dẹ̀ rí ìsìn tìlẹ́sẹ̀ kábà ní fẹ́ jáwé fún un kí n tó ṣẹlẹ̀ something happen mo wá ń try láti tọpinpin àwọn ọ̀rọ̀ yìí mo ti bi níbọ̀ ẹ̀ náà ìgbà tó kó débi báwo lẹ ṣe sọ̀rọ̀ owó nǹkan àwọn wo ló san tó gbà lọ́wọ́ tí wọ́n bá fẹ́ wọlé àwọn wo ló gbà lọ́wọ́ ìgbà tó fẹ́ wọlé síra. Bọ̀ yìí tí mo rántí pé mo ṣàmọ̀ pé mo san ọ̀rọ̀ àdìmẹ́tì wọ́n gba agreement àti commission bẹ́ẹ̀. Ìgbà tó gba receipt tó náà já receipt tó já fún ẹ èlò ló wà. Ẹ wo mi take time mi àti wo because mo ṣàmọ̀ pé a kò sanwó because I was in list láti gba ilé yẹn. You people are the cause. Ẹ̀yin tí ẹ̀ ń gbà lè tẹ̀ jẹ́ tenant wàláì ẹ̀yin lè ń fún àwọn agent ẹ̀yin lè ń fún wọn ní gbogbo ẹ fún wọn láàyè gbogbo wàhálà kan fún yín God bless anything tíyàn bá ṣe tíyàn bá yàn tó bá kàwé tó bá lọ́pọlọ anything tó bá ṣe ní life wàá make sure kó gba receipt ẹ̀ now most of this agreement commission and damages tó máa ń gbà lọ́wọ́ yín kò kí ń reflect nínú receipt báwo lè máa sanwó lé 350 tó gba agreement and commission 100 ọdún jẹ́ 200 gbogbo ẹ̀ jẹ́ 550 receipt tèmi kọ receipt 350 ni mo kọ fún ẹ and that is because inú ilé mi ò kí ń gba agreement àti commission it is not my ways it is not my things. Yes. Ṣé nǹkan tí ẹ̀ ń ṣàfihàn pé èmi sì ń pé ẹ gba owó agreement and commission ni wọn. Láti fi ṣe kí ni kí náà agree lórí kí ni mo ń commission ilé ìta ti kọ́ látọ̀ọ́dún mélòó mi ṣe máa commission mo kò sí gbọ́dọ̀ kàn pẹ̀lú commission kò sí gbọ́dọ̀ kàn pẹ̀lú gbogbo ilé tí mo kọ́ láyé mi ò gbà rí. Ẹ gba owó agreement and commission. Torí pé mi náà gbé ilé rẹ́ǹtì ló mọ nǹkan tí ojú tẹ́nàntì máa rí kó tó tu owó jọ. Ní agent yẹn wá ń dà wá láàmú lórí ọ̀rọ̀ owó. Olóòtú wọn ò fẹ́ gba 100k mú láti bẹ̀ wọn wá tó gbà.
it's alright tí a bá lè jọ pawọ́pọ̀ ká ṣàtúnṣe no tí a bá lè pawọ́pọ̀ ká ṣàtúnṣe kò sọ́lọ́ ti yọ mí kó láàrin ètò mi pẹ́ta pẹ̀lẹ́ tóun náà gbà yẹn náà lágbára ọlọ́mọ ti arrange everything ó máa fi wá àìsàn ni ó ti bẹ̀rẹ̀ sickness ẹ̀ náà lọ́la yẹ kó bẹ̀rẹ̀ lọ́la ẹjọ́ kó bẹ̀rẹ̀ láti mi. kó bẹ̀rẹ̀ àìsàn yìí kó bẹ̀rẹ̀ lé. mo rọ́jú owó yẹn fún wọn ni kó ṣe pé bí àyè ẹ̀yọ fún mi mo ti bẹ̀ wọ́n kó tó di pé wọ́n gba 100,000 naira lọ́wọ́ mi wọ́n yarí kan lẹ̀ nípa àwọn ògbà pé láńlọ́ọ̀dù ò ní gbà not knowing pé ẹ̀ tí ẹ̀ wà rí ẹ̀bùn nǹkan tó ń ṣe. ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí 2 million nìkan ọ̀rẹ́ ẹ̀ kó bẹ̀rẹ̀ sickness ẹ̀ lọ́la. ó tún ṣẹlẹ̀ níbi dájú kò sí wàhálà bá tó ti wá rí báyìí èyí náà ni wọ́n bá máa gba owó yẹn tó máa dá padà. irọ́ yẹn ẹ máa sọ pé pọ̀ èèyàn máa fàtẹ́gùn sẹ́yìn bọ́ olóyìnbó ìwà yẹn ó wá mọ̀ tí mo observe bí ìgbà tó yẹ pé ayé ń bá àwọn agent náwó ẹ lè dé agent kankan àwọn agent tó bá balance tó bá jẹ́ 1,000 wọn ò ju méjì owó tó bá gbà yín náà ẹ mọ̀ nǹkan tó pọ́n ọ̀dẹ̀ níbi ṣe nǹkan kan náà àwọn tó níbi ṣe nǹkan máa dá owó mo ó zọ àti wá owó ìrì fún wọn ni. ìsókè jẹ́ ká fún un lẹ̀ jẹ́ ká fi lẹ̀ ọ̀dọ́ yín tẹ́ ti ń ṣe irun yẹn kì í ṣe tọkùnrin. à ń ṣe tọkùnrin bò a máa ń ṣe pedicure àti manicure ń bẹ̀ òun kẹsẹ̀ mi ṣé kí èkó máa gbó lọ́nà. nù dàdí báwo ṣe máa gbówó lọ́wọ́ yìí o ṣe máa jà. ìwọ̀n ní tiẹ̀ máa ń try láì máa ń try dábàá ní pààrọ̀ pọ̀ sí ìgbà míì gan máa délé báyìí wọ́n máa ní ẹ ti sanwó náà ẹ ti ṣe tẹ́pàṣẹ máa dé padà fún agent ni not knowing pé gbowó tó ti ń gbà lọ́wọ́ àgbọ̀n wọn ò fi ṣe anything. landlord tá a dà láyé ìlú ṣé landlord jọ lọ́hùn ni wọ́n kàn jẹ́ pé ń gbà mí náà olórí burúkú náà pọ̀ ní tẹ́nàntì o wèrè pọ̀ láàrin ẹ̀ tẹ́ jẹ́ tẹ́nàntì yìí o bọ́tọ́ náà bá fúnyàn ní tẹ́nàntì tó fúnyàn lọ́kàn balẹ̀ bí ẹ̀yìn kò sí nǹkan tó lé bẹ̀ pé ká jọ gbé pọ̀ bí family ọwọ́ tẹ̀yìn náà wà lèmi náà sí tẹ́nàntì mi adélé báyìí asọ́lédi bí ọgbà wèrè asọ́lédi lè lẹ́nu abẹ́rẹ́ neat ẹlòmíì bó ṣe rí ni àbí abẹ́rẹ́ neat níta inú yàrá yà máa rùn mo ní tẹ́nàntì kan ní ẹ̀gbà tó kó jáde at least a rí 43 unwashed pants. Kí ló ṣẹlẹ̀? Pátá tó gbọ́ tí ó fọ́. Ó kó sínú, ó fi dí sí. Bó ló pé mímọ́. Jẹ́ kí n máa lọ bẹ́ẹ̀ ṣe wọ́n ìṣàkẹ́ Bẹ̀rẹ̀, kò ní náà ṣe. Oṣù jáde ń gbẹ̀kọ̀ yìí, èèyàn mẹ́rin náà jáde nílé. Tẹ́lẹ̀ ìyá wẹ̀rẹ̀ gẹ́gẹ́. Ìwà àti tani. Àwọn ará nulẹ̀ yìí ni wọ́n fẹ́ pa mí. Ṣé lálọ́ọ̀dún lè gbé méjì nulẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Skeledi. Má gbà o. Don't gree for anybody o. I'm not gree. Ọ̀dẹ̀ ni wọ́n wá o. Wọ́n já wẹ̀rẹ̀ gangan ni o. Ọ̀dẹ̀ ni wọ́n wá o. O ní yọ̀dẹ̀ láyé o. Àmì o. Kí ló tún wá ṣẹlẹ̀? Tílé mi náà, wọ́n ti fẹ́ pa mí. Kí ló ṣẹlẹ̀? Mo mú wọn rẹ́dà dèdè báyìí. Kí ló tún? Wọ́n ti fẹ́ pa mí sẹ́ àwọn méjèèjì. Sáwọn ọmọ yahoo. Ibi tó wá tẹ kókó ni pé ẹlẹ́kẹta náà ó ti jọ ẹ̀wọ̀n. Tọ́jẹ́ ń tù láàrin wọn tẹ́lẹ̀. Aṣọ gangan ní wèrè. Èmi ọmọ. Àṣé bàbá mi fìdí ayé ni. Onídà wọn rú. Sórí ọ̀rọ̀ ọ̀ràn tá a wá sọ ń dòdò torí ẹ̀ mo fi wá. Ṣé bẹ́ẹ̀ mi ti sọ fún tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti wà lẹ̀. Mo fẹ́ dáràn sí àwọn ọmọ náà. Tí wọ́n bá kú òun lémi lásán, wọn ò ní mọ tí wọ́n ṣe. Kò sí wàhálà. Ṣé bẹ́ẹ̀ mi ti sọ fún tẹ́lẹ̀ pé oríṣiríṣi ọ̀gá tẹ́ bọ̀rọ̀ lọ wa but màá fún ẹni méjì tó yẹ kó ní NAFDAC. Ọ̀rọ̀ ti wà lẹ̀ a sì ti jọ sọ láàrin ara wa. Ìgbé ọ̀gá tẹ́ bọ̀rọ̀ ni mo ní yàrá kan wà nínú bíbá ọ̀rọ̀ ni mo tọ́jú síbẹ̀ tọ́pọ̀. Mo ń gbé pẹ̀lú ọ̀rọ̀ ni o. Èmi àtọ̀rọ̀ jọ sún àjọ ń jí ni. Máa ní màá yọ méjì fún ẹ torí kọ̀ ọ̀rọ̀ kéèyàn tó tọ́jú ọ̀rọ̀. Màá ọ̀rọ̀ méjì tó ní NAFDAC ni mo fẹ́ fún ọ. Ọ̀rọ̀ ẹlẹ́dìẹ ni. Ọ̀rọ̀ ẹlẹ́dìẹ. Sọ̀rọ̀ yìí ó tẹ̀ tó ọ̀ràn gidi. Ọ̀ràn gidi ni. Mo fẹ́ tí wọ́n bá ti lọ ẹ̀wọ̀n tí wọ́n bá ti kó ẹ̀wọ̀n kí wọ́n máa gba ẹ̀wọ̀n lọ lé wọn. Ilé ẹ̀ ni wọ́n gbàdé wọn. Ọ̀ràn yẹn ò sì ní kàn mí. Kò síbi táwọn ò lè já sí o. Mi fẹ́ ọ̀ràn òwúrọ̀ mi fẹ́ ọ̀yá kò lè kọ́. ọ̀ràn orí TikTok mi fẹ́. Tí wọ́n máa di pọ́nrán ọmọ ọ̀ràn lu ẹ̀. Ọ̀rọ̀ onídọ́dọ̀ ẹ̀. Àwọn nìkan mi fẹ́. Àwọn àdàsí ọlọ́run. Ọ̀yà mo fẹ́ kó bá wọn. Kò sí wàhálà. Mo fẹ́ kó bá wọn. Mo ló tún. Ó ìbọjú tẹ́lẹ̀ ni. Mo tún tójú bọ́ ni. Mo tún lè rọrùn kó dání. Lójú ọ̀nà. Èmi ò máa fà sẹ́kù. Ọba kò jí ní kùtùkùtù fún mi gbòòrò bọ́jú. Ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ni wọ́n pè bẹ́ẹ̀. Ọ̀ká rẹ̀ la ọmọ wa ní tí o sì. Àní ẹ fẹ́ pa mi. Àwọn tó wà wọ̀ lórí. Ṣé burúkú tí a máa mú un? Ìgbìlì ti bẹ̀rẹ̀ tutù. Ìgbìlì wọ́n lẹ̀ ẹ̀wọ̀n tí ó kàn gbogbo ẹni wọn ni ilé ẹni wọn kàn.
náà ti máa tó. Wọ́n jáde ẹ̀ sí hòhò. Mẹ́fà ló wà bí ìgbà yẹn. Àwọn kan ẹ̀ ti ẹ̀ pé àṣọ wá fún mi. Béèyàn dẹ̀ dé bí ìgbà yẹn. Because mo ṣì ká kí ní ìdí tó kúrò nígbà tí ò tí tẹ̀. Wọ́n ti wá já mi lólè bí ìgbà yìí o. Máa ká wọn lé ní àwọn wèrè tí wọ́n tuntun bẹ̀rẹ̀ òṣì bí ìgbà yìí. Bàbá, ẹ̀dẹ̀ mi miss ní poultry mi. Mo dẹ̀ ti ń wá. Ó dẹ̀ mo ń trace ẹ̀ tí mò ń trace ẹ̀ títí tí wàá rí ìyẹn ní ẹnu ẹ̀nà kéètì mi. Mo dẹ̀ dájúdájú mọ̀ pé ibi ìbàyí ló máa wà. Ìyá adìẹ. Bẹ́ẹ̀ni. O trace ẹ̀ lẹ́nu kéètì. Mo trace ẹ̀ débi ìbàyí. Ta ló bá mi gbádìí ẹ̀ mi? Mo mọ̀ pé ìyẹn lè máa gbé. Àbẹ́ àwọn míì tí ẹ fẹ́ mọ̀. Ibo ló wà kẹ́ bá ń gbé síta kí n máa lọ. Màmá tí ò lè mímì. O trace ẹ̀ lẹ́nu ọ̀nà lé mi. Nà mo dẹ̀ rí ibi ìbàyí ló dẹ̀ bọ̀ sí nà. Ibi ìbàyí mo ti rí. Máa kí sí mi blálẹ̀ o. Tó bá ní di support, má support ẹ ni. Ta ló wà mú? Ibo ni kí n ti wá sí? Ní sùúrù. Adìẹ. Nínú ilé mi sìn, mo mọ̀ àwọn olè wà ńbẹ̀, olè ń gbé bẹ̀. Olè. Bẹ́ẹ̀ni. Mélòó? Wọ́n gbọ́ o. Mo mọ̀ àwọn mẹ́ta tó dájú olè ni wọ́n. Accomplice ni wọ́n jọ ń jalè. Burglary. Sọ́mọ̀ pólè tí bá ti ń lò mọ́ ó ti di burglary. Àwọn olè amúrọ̀bà. Ẹ̀yin lẹ́mọ̀ yẹn o. Di olè ti pé ẹ bá mi provide àwọn olè yẹn kí n lọ gba díẹ̀ mi lọ́wọ́ wọn. Mi ì fẹ́ gbọ́ story kankan. Ní sùúrù. Ìwọ náà tó kíni. Téèyàn bá fẹ́ múlè báyìí là á mú wọn. Àì múlè báyìí. Adìẹ rẹ̀ yẹn kí ni kọ́lọ̀ ẹ̀? White ni boiler dẹ̀ ní ńlá ni ó tóbi ó dẹ̀ ti wọ́n jù. Mi ì lè mí ìsẹ̀ bẹ́ẹ̀ náà. Àwọn adìẹ olówó láti ẹ̀ ní. Boiler tí a máa rìn báyìí. Gidi tó tóbi tó fẹ̀. Bí o tiẹ̀ wá tiẹ̀ fẹ̀ náà ṣé bí olè ló lè jẹ́ ẹni ọba jí ó ti jalè ni. Ẹ wo ẹja nìṣó síbẹ̀ kẹ bá mi lọ rí. ọmọ tó ṣẹlẹ̀ àwọn tí ń gbélé mi inú ibi tí wọ́n máa dalẹ̀ sí tó bá fi jí adìẹ ibẹ̀ náà wọ́n kó yẹ̀rẹ̀ sí tá a bá fi bá yẹ̀rẹ̀ mbẹ́ màá wá fi àwọn olè hàn pé olè yìí ó yàrá wọn rè wọ́n wá bẹ̀rẹ̀ ariwo tí wọ́n ta wọ́n wá bẹ̀rẹ̀ sí pariwo tí wọ́n bá wọn lé wọ́n á sanwó yẹn ìlọ́po ní. Ẹ wo bàbá ẹja nìṣó jàre gbogbo ilé ìtọ́ ẹ̀ sọ gan-an ara mi ti ẹkọnọmì ìfẹ́ gbọ́ ẹni tí ẹ ṣàjáde ibi ilẹ̀ kéèyàn gbalẹ̀ kọ́ mọ̀ ìta yìí nínú ilé ṣé mo jalè kọ́ ni. náà lẹ́kọ́ àwọn olè sí ilé náà á sàn ìlọ́po owó yìí. ẹsẹ̀ bá wà bá jà. Òun ni o òun ni o bàbá òun ni sẹ́ẹ̀ funfun ni. wá pọ̀ wá dá gbogbo ogun tí òun dá lórí ìṣẹ̀lẹ̀ wọn ó ní rògùn tí òun Ó máa bọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn olè tẹ́ dẹ́kì ẹ̀mí. Olè adìẹ mi tẹ́ jí tẹ́ bá síbí ìgbà ìwọ̀n múdà. Ṣé bẹ́ẹ̀ gbọ́ pé wọ́n ń kànlẹ̀ kù? Ṣé àwọn ẹ̀? Káwùjà òjò. Wà á láyé. Ọgbẹ́ni adìẹ mi tẹ́ bí àgbẹ̀rẹ̀ àlélẹ́ yìí o, wọ́n ṣe bálabàlá bí aláì bàbá lánàá kí ló ṣẹlẹ̀. Owó mi dà adìẹ mi tẹ́ jí pọ́tírì mo rí. Ṣùgbọ́n òun nìyẹn tẹ́ ti pàjẹ́. Ẹ bá ń kówó yẹn wá kíákíákíá ní ìfẹ́ pẹ́ẹ́nìtì. Christmas olórí burúkú olè ṣe sẹ́yìn. Eléyìí fresh tí mo rí bíbá. Ẹ bá ń kówó mi ní ìbá ń ṣeré o. Ẹ wo bí bísí náà fẹ́ wà lánàá lè. Ṣèbá Ó ṣẹlẹ̀. Ẹni tẹ́ ìjà lónìí. Bàbá yẹn kí ló sọ kí ló Ẹ sọ. kówó adìẹ mi fún mi. Ìyá adìẹ mi tí ó wọlé. Ìyá adìẹ tẹ lọ. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Olójú kòkòrò. Sọ́kùn ní sùúrù yá jẹ́ wọ̀ yá. Aláìkí ló tún nílò àwọn ẹ̀dá kí ló ṣẹlẹ̀? Àwọn ní sùúrù ẹ dákun má bínú ìyá mi tó lọ. Nǹkan rẹ̀ ò ní sọnù. Sẹ́ẹ̀rí ẹ máa gbọ́, kò sẹ́ni tí ìjà lè tì ní bàdà. Gbogbo àná ló lè. Sẹ́ẹ̀ ti gbọ́. Ó lè jẹ́ ìjà àṣírí ti tú nù. Ẹja sẹ́dù kí ni àmì kẹ́mi. Ó lè báwo ẹ̀wọ̀n ní ọ̀hún lè. Kí ni ìyá adìẹ rẹ̀ lórí adìẹ tẹ́ ẹ jí gbé tẹ́ ẹ ṣe jẹ́. Akọ̀ pé wọ́n ní yẹ́ wà bẹ́ẹ̀ náà. Ẹ̀jẹ̀ bá wò. Nǹkan ìdíyẹ wà bẹ́ẹ̀ náà. A ti ṣe Christmas sẹ́yìn. Wọ́n lọ tí wàá rí ìyẹn jẹ. Àṣírí ti tú ó ti mọ̀ pé ilẹ̀ jì. Ẹ̀yin ẹ má parọ́ mọ́. Kámọ̀ bá ti bẹ̀. Ẹ fún mi lọ́wọ́ mi là. Owó kí ni? Ẹ̀yin olè játijàti tẹ́ ṣe Ọ̀rẹ́ ìwọlé jọ gbẹ́. Ẹbẹ̀dí mi ọmọ wa yìí ta ló ń gbé ní. Ẹbẹ̀dí mi ọmọ wa yìí ìkẹyìn èmi lè
Olódùmarè fún ní lẹ́tà yìí èmi ló fi jẹ olórí. ẹnì kan dùn máa tún gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ ẹgbà tún láìsí wàhálà ń lọ ẹgbọ́dọ̀ sí wàhálà ń lọ gbogbo ẹja sí wàhálà wàrà gbọ́dọ̀ sí kò ṣe pa kò ṣe máa lògùn bàbá wọlé ó jẹ́ ọmọ tí pọ̀ ó jẹ́ ṣíàmánì lórí àdúgbò lálọ́ọ̀dù tún ní nínú àdúgbò yìí ó. ẹ máa rí sí ẹ fi ìlú yín lẹ̀ ẹ wá sí àná àwọn èrò ìjọba orí wọn pé o ohun tí wọn fi máa ń ṣe bẹ́ẹ̀ ni kẹ́yìn ìlú ìmọ̀ rẹ̀ yà sí tẹ́ ẹ bá wá sí kọ́pà nílẹ̀ báwo ló fẹ́ mọ̀ yìí ní mọ́ra ẹ̀yin wá rí ẹ̀yin lọ́mọ gidi ó bá àwọn wèrè pọ̀ ní ìlú ayé wọ́n pọ̀ àwọn mẹ́wàá pàdé ó tẹ̀ tó community wa ìlàsàn ẹ wo bí gbogbo tẹ́ ẹ bá ti ní fẹ́ bá báyà ẹ má bá mi sọ tẹ́ ẹ ti mọ́ ẹ sáàsì mi ẹ bẹ́yìn rẹ̀ ẹ ń kọ́lẹ̀ tí ilé ìtìlẹ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ méjì tí mo torí ẹ̀ pé ṣé ẹ rí ọmọ mi tí mo fẹ́ sọ méjì ṣé ẹ rí ọmọ mi ọmọ dáadáa ni èyí bẹ́ẹ̀ ni máa dáná fúnra yín àbí ẹ máa gba oúnjẹ ẹ̀ sì máa fún owó kọ́mọ báyìí sóúnjẹ ẹ̀yin náà lè wọ ẹ̀jẹ̀ ẹgbẹ́ ilé oníjẹ́ pé máa dàka yẹn wọ́n ládàka jẹ òdòdó àárín àbí kílẹ̀ ní sí ti mọ́. ọba náà lọ kẹgbẹ́ fún wa so nǹkan tẹ́ náà ní gbégbá ní sí ọmọ yóò dùn ní ó lè máa bá wa wọlé wò ní máa bá wa dáná. tẹ́lẹ̀ pàtí ń bá yín dáná àjọ gbogbo ẹjọ́ wọnú ara wọn náà ni. sọ àdá sọ máa dáná tó kò ní kó fún bàbá rẹ̀ jẹ. ẹgbẹ́ mi náà ti ń jọ lálẹ́ pẹ́ kan. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni bí bàbá aláṣẹ mú yìí. ẹ mọ náà tọ́nu aṣọ́kùn náà ní dòun òun náà rí bí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀rẹ́ wa tó ti wọnú ara wọn sí yàtọ̀ fún bẹ́ẹ̀ jẹ́ lánàá ọmọ yẹn àtúmọ̀ àti house care ẹ mọ̀ fún lówó oṣù. ó sàmà dáná. ẹ máa bẹ̀ ń sẹ́ gbogbo ẹni tí fi máa rìn káàkiri gbogbo òun náà rí máa jókòó à ń lọ kọ́kọ́rọ́ rẹ o dáná lẹ o gbálẹ̀ o òtítọ́. èmi ẹ̀ẹ́dì àwọn ọmọ olùsí tí wọ́n gbé ń gbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ṣé ní ọ̀dà apartment wà nísàlẹ̀. ẹ o wọ́n èso ọmọ wọ́n èsì ọmọ ìfẹ́ ọ̀rẹ́ ìyá ìtì wọn ìfẹ́ ẹ mọ̀ sẹ́rí ewúrẹ́ tí wọ́n bá so èyí tí wọ́n ò so ló máa já ẹ má yẹ kí wọ́n ewúrẹ́ tí wọ́n ò so kó já èyí tí wọ́n ti so kí lórí sí ìfẹ́. bàbá ẹ ṣe gan sir àgbáyé adalẹ ẹ pẹ́ fún wa àníwáyé tí inú àwa náà dùn nítorí pé ìgbà tá a wálé sí bíbá ẹ ṣe wá pé ará àta ni wá ẹ ṣe wá pé ará ilé ni wá ẹ dẹ̀ mú wa gẹ́gẹ́ bí ọmọ àwa náà wá fi ń dá yín lójú pé àwa náà ẹ ní fojú sunkún wa a dẹ̀ mú yín bí bàbá lágbára Ọlọ́run ṣé rí ọmọ yín ó ti lé kọ sí o ọmọ yín ti lé kọ sí. ẹ̀wọ̀n tó ṣe kódà bàbá gbogbo ayé ni wọ́n máa ń gbèrò àwọn ti sọ mílẹ̀ ládùúgbò bójú pààyàn délé èmi ni wọ́n sùn ẹnì kan ọmọ ara èmi ni ó sùn ní a fi máa fún mi ní nickname bàbá gbogbo ayé. bàbá èmi náà mo tún bí. késekése nílé o ilé ìsàkàsà ń bọ̀ ẹ máa já ayé kú ni. ẹ ti máa ṣe kàtàkàtà ẹ já ìmọ̀ sí késekése. mẹ́wàá ń bọ̀ lẹ́yìn ẹ ayé lọ irú bí a ti máa ń jẹ kí ní ìrísí bẹ́ẹ̀ kí n pọmọ mi kẹ́ fún lówó kọ́ lọ́ra bí ẹni aláta àwọn tí ẹ jẹ́ kankan tó máa ta. bàbá ṣe máa ń jẹ àwọn bí àwọn bíi catfish. máa jẹ àbí tí ètò ẹ máa ń jẹ ní. ní bàbá lọ́wọ́ ní ìṣẹ́gun tó bá ṣe wà áyà wa tí àfi sọ lọ́wọ́ àpò máa ń rí ìdá máa kò ní láńlọ́dù àbá ló ṣì yẹn gan kò síyàn bẹ́ẹ̀ ṣe rí bó ṣe wà á sí ni àníyàn náà wọ́n lábẹ́ sọ fún yín bàbá yẹn àwọn ọkọ̀ tá a ṣe fún bàbá yẹn kàn dislike wa for no reason bébí tó yẹ pé bàyẹ máa ń package a máa ń ju tàbí àtọ́ra ní wọ́n tó ní kò yé mi ò ó kàn ń bínú wa ni kò láìkí wa rárá.
ẹ ti ẹ ní kẹtẹ fi àgbo kẹtẹ fi ṣe wá lálejò àbí ìwọ̀kan. kò sí ti yín bẹ́ẹ̀ ṣé ìdàkọ́lẹ̀ mẹ́yìn ṣé ìdàkọ́lẹ̀ mẹ́yìn ṣé tẹ́ ẹ bá wà lóhùn sọ. àlàyé nǹkan tó sọ fún yín nígbà tí ìṣẹ́ pé young boy ní bàbá ìjọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ pé ẹ̀yin bọ́sẹ̀ nínú ẹ̀ fi lè sára rẹ̀ ebi orin lọ títì. dákùnà ṣé ohun tí ẹ bá wà ní òun sọ ṣé tẹ́ bá wà ní sọ. àlàyé kò lè tó yẹ kó tó sọ fún yín pàṣẹ ọmọ bọ́ ẹ̀ bá ṣe dé bí ẹ ló yẹ kẹ́ fi lọ wa káà náà kàn fi sára àti ẹ̀yìn ṣáàmù náà. Ok àlàyé ṣe nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gbọ́n ni pé ṣe àwọn pé kò dáa kéèyàn méjì wà nílé kó má sì fẹ́ láàrin pàápàá jùlọ landlord àti tenant. ọlọ́run má jà ṣe àgbákò ni tí ò bá ti sífẹ̀ẹ́ láàrin landlord àti tenant iṣu máa máa wà ní wọ́n máa create iṣu ní gbogbo táìmù so kí ni tó ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwa ti wá àti ronú ara wa báyìí rẹ̀ ti package ọmọ ìyá mi bí wọn débi level yẹn lọ́wọ́ constraint. tó ń já ẹni pé bàbá ẹ̀ àti observe àti pé ẹ̀ àti wọn lẹ́jọ́ máa ń wá jù gbogbo jọ́ǹtò ológogogo tó wà ládùúgbò àmọ́ pẹ̀jọ́ máa ń jókòó síbẹ̀. ẹni sùúrù tí n bá gbọ́ yín dáadáa ọ̀rọ̀ rẹ̀ mi lẹ̀ ń sọ. ẹ̀bẹ̀ dínà. ẹ̀bẹ̀ dì kan náà téèyàn tí inú gbó ti tirẹ̀ sójú ọ̀nà ọmọ wàhídì tí ó sì lẹ́ ń sọ pẹ̀ kí ló ṣe kí ni tó ṣe gangan. bàbá ṣé ẹ̀gbọ́n kan tó ń sọ láti ilẹ̀ ni a ní bàbá yẹn ò kó wa jẹ rárá báwa ṣe wà yìí TikTok boys ni wa bàbá ti wà náà láyé bẹ́ẹ̀ kọ́ bó láyàn fún wa bó universe kọ́ bó money gan kọ́ táwa fi ń live nìyẹn dẹ̀ bàbá yẹn dẹ̀ ilé máa ń pọ̀ close gan gbogbo nǹkan tá a fẹ́ ṣe lọ́fẹ́ máa ṣe everything lọ́fẹ́ máa mọ̀ sí náà ó yá ọ̀rẹ́ ọ̀yá mi tún wá gbé mi débẹ̀ pé ókè ó yá bàbá yẹn ká ṣó lọ àti nǹkan tí fún bàbá yẹn ṣe náà máa sí náà wọn fẹ́ rí mi wá látọ̀. ẹ̀sọ́ wa gba ń tọ̀ kí ni. jẹ́ kó mọ bóyá lọ ẹ̀kọ́. ètò ta ló ń jájúmọ́ mo ní sọ gba ó ní títọ́ sọ gba TikTok lọ́wọ́ yín. aláìwọ̀n ọ̀gbà mọ nǹkan tó ṣẹlẹ̀ pé àwa kó yín jẹ gan ó sì mo láì jí yín gan. ẹ ṣeun ẹ ṣeun. so bó dẹ̀ ṣe wà ń sìn àwa ti yá máa para wa àní ìdí ẹ̀ pé nǹkan kékeré la fẹ́ kẹ́kẹ́ ṣe fún wa nǹkan kékeré la fẹ́ kẹ́ ṣe òun ni pé àwa ti pákéjì owó tó ga sókè fún ẹ ọlọ́run kò sí owó ọlọ́run àwa máa fún yín lówó yẹn ẹ̀yin kò bá gbé wọn lọ síbi kan kí bá wọn lọ sí ìlú a kò máa fún yín ní nǹkan kékeré nǹkan fẹ́ràn ni ẹ kò máa sọ sínú ọtí yẹn ó tọ́ ká lè máa ṣe kí ni ká máa fẹ́ bára wa ṣe lọ́wọ́ mi ó tán jù bẹ́ẹ̀ lọ. lọ́rọ̀ yín bá yé mi dáadáa kí n gbọ́ rẹ̀ mi jáde kí n lọ ṣe fàájì fún kí n ṣe fàájì fún kí kára ẹ̀ dùn kínú ẹ̀ dùn gangan ká ṣe fàájì yálàyàlà tí fàájì bá kàrà tán tí fàájì wọnú ọ̀rọ̀ gangan tán kí wá kànkan sínú ọtí fún oògùn fẹ́ràn ni ọ̀rọ̀ yẹn kàn máa yanjú ọ̀rọ̀ yẹn wà tó akúmù bí ìdúró ẹ̀ fún àbí. kò ju bẹ́ẹ̀ very simple arithmetic. ẹ ní sùúrù balalẹ́bá ni ó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ ẹ já gbére gangan. kí ló dé tá à ń ṣe pé. kẹ́mi ọ̀pọ̀ ọ̀rẹ́ mi dànù àná. kí n fi báńsì sínú ọtí fún wa mi. ẹ dákun náà kí la yé dànù ṣé ẹ tiẹ̀ ṣé ẹ ṣì èrè sá. ṣé ọmọ gbẹ́dà gbàgbọ́ la wa máa gbá ọmọ tí ikọ̀ yín sí tàbí ọmọ tó yẹ burú lọ́rùn. òkú fẹ́ràn ni èwo ni ọ̀làrẹ̀ ti ṣe kí ló jẹ. ẹ sọfọ bá mi jà sọfọ bá mi jà ní. àtẹ̀sí mi ló kọ́ sórí ẹ̀ tiẹ̀ burú lọ́rùn tiẹ̀. mi àná gbádùn this man dey tell you bishop. ṣẹ́rí kò ṣọ̀rọ̀ ogun ikú. bá sọ̀rọ̀ èmi ò ní ọ̀sẹ̀ lálọ́ọ̀dún yìí o ara mi ọ̀yá o kọjá kórè ẹ̀kọ́ pé. àlàyé nǹkan tó ń sọ ni pé gbẹ̀mú wà ń bẹ̀ ẹ̀dẹ́gbà máa kó káàṣì. kí ni. tẹ́gbẹ́ gbẹ̀mú wà ń bẹ̀ ẹ̀kọ́ tó ń gbé yín débẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ kó tẹ́ fẹ́ ṣe ààrẹ mọ́ ni. mo jẹ́ kẹ́mi ẹ̀ máa tutù tọ́lá bá mi sọ̀rọ̀ ní ìsinú ẹgbẹ́ yín o. èmi ò ní túpì dé gbogbo lẹ́fù yẹn. bọ́ọ̀bá ní túpì èmi kò ní túdì èmi kò ara mi ọ̀yá ìní túdì o ìní túdì o ìní èdì. aláyé náà ìdí káàdì bí dis. má fọwọ́ sí kò fún mi kò jẹ́ kórè ẹ̀kọ́ pé jẹ́ kí orí ẹ̀kọ́ pé èló ló wà ń bẹ̀ èló ló wà nù owó yẹn èló ni. na 20 bèdè o 20 bèdè wà bàbá. you see èló 20,000. níbi táyé dé èló 20,000. aláyé ẹ lè ná 5 bay ẹ máa fi gbádùn. èwo kí ló tún ṣẹlẹ̀. ẹ kọ́ gbà ẹ lọ. èwo kí n gba pọ́ìsì kọ́kọ́ fún mi lówó náà kí n tó gba pọ́ìsì. ẹ jọ tó lọ ẹ má sọ pé ẹ má fi owó ẹ má fi pọ́ìsì gbowó lọ mi. ẹ gbà aláyé ẹ gbà 20 bèdè wà ń bẹ̀. ṣùgbọ́n ẹ ti kà á tẹ́lẹ̀. ẹ fẹ́ sọ owó di pọ́ìsì ṣé inú owó àti pọ́ìsì ṣé pọ́ìsì wa jẹ́ pọ́ìsì is your friend. big am if you no collect am big am
kò lọ fara bí n bílẹ̀ kò máa mú ní òtẹ́ máa ṣáàsì. ẹ máa ń bọ́ ṣe ìlọlé. Vincent jọ. aláṣẹ fẹ́ scam wa ni. big jam alaye you don collect money now ó ti yé yín. tó bá jam lẹ́bùn mo lè jẹun lẹ́bùn lẹ́nu. ó ti yé yín. wọ́n bí náà wọ́n lọ poison sí mi lápò. poison òkú fẹ́ mi. tó ti lọ bẹ́ẹ̀ láti. ṣé bá ní ìjọ tí mo lè gbé lọ. ẹ gbádùn dáadáa fẹ́ ṣí bó ṣe wù. tí ọ̀rẹ́ mi bá kú ọ̀rẹ́ lọ́wọ́ àwọn. ọ̀rẹ́ yóò ṣe jìyẹ wọn lè kó ara yẹn ṣe bọ́tà nígbàṣẹ́ ti gbowó. bèbá òun ló mọ wọ́wẹ́ o kó máa ṣe falafolo kó máa ṣe folofala kó máa dára bí alára gbà yí dá o èyí tí ó bá ti fi tèmi ṣe ẹ̀bẹ̀ bí yóò kábùkù olóròǹbó kó máa sábùjá kan lọ́rùn pẹ́ o ẹ̀bẹ̀ dí o ọmọ wa yìí di tí o sì èmi ni èmi náà tún ní ẹ̀bẹ̀ dí mi ọmọ wa yìí di ta ló ń gbẹrú ẹ̀bẹ̀ dí mi ọmọ wa yìí di ike ni mú èmi lẹ́lẹ́dùmarè fún nílé tàwa yìí èmi ló fi jò lórí. ẹni kò dùn máa kó gbọ́dọ̀ sọ wàhálà là ń lọ wàhálà là ń lọ ẹ ò gbà tú láti wàhálà là ń lọ ẹ ò rọ́gbọ́n dá sí wàhálà là ń lọ ó dé egungun ẹja sí wọn lọ́rùn wọn rọ́gbọ́n dá sí kò ṣe pa kò ṣe náà lókun bọ́rọ̀bọ́rọ̀ lè ra aláṣejù tí ń la tẹ̀ fọ́kúná àṣejù ní bàbá ṣe tẹ́ ẹwà ló máa kọ́kọ́ kọ́lé nìyí àbí wọn ló máa kọ́kọ́ jẹ sí àmàlù àdúgbò ni tó jẹ́ kí gbogbo lè gbádùn ó jẹ́ kógun ó sinmi nínú àdúgbò àṣejù ní bàbá ṣe tẹ́ àṣejù